January ẹ lè gbóhùn sókè January 9 ẹ ṣe. Assalamu alaikum ẹ jẹ́ má sọ bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ wálẹ̀ níbi tẹ́ ti sọ pé Yasin ń pé kìnnìkan mo ti rí fi wọ́rọ́ láìfò yìí Yasin kò ń ṣe pé súrà kan pé ọ fi ń ṣépè fún yàn àdúrà ní Yasin wàá fi tọrọ istiara fún rẹ ni àwọn súrà tó wà nù Kùránì ok ṣé Yasin ni topic tẹ́yìn bá wà bí. bẹ́ẹ̀ ni. ok ẹ ṣe ms ẹ bá wa gbé Suratul Yasin sí no tí náà mo fẹ́ ṣe ẹ má sọ̀rọ̀ lẹ́ má sọ̀rọ̀ lọ. ibi tí sàlò ti sọ̀rọ̀ tó ka. ms ẹ wà ń bẹ̀. mo wà pẹ̀lú yín mò ń gbọ́ gbogbo. tó ka Suratul Qadr tó ka Suratul Qadr kò ń ṣe pé àdúrà ní Suratul Qadr torí ọjọ́ ìdí láti Qadr lọ́lọ́run sọ súrà yẹn kalẹ̀ tó fi máa ṣàdúrà ní Suratul Qadr wà fún bọ́ sà ẹni tí sẹ́yìn láti máa tako muslim pé ẹ̀sìn muslim ò dáa kò jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ tó irọ́ ni kò sẹ́sì tó perfect kálukú ní tẹ̀ lọ́wọ́ ni. ok ẹ̀hún sista January ẹ̀hún verse tẹ sọ yẹn Kùránì ẹ jẹ́ ká bá yín gbé jáde kí gbogbo wa jọ wò. èwo ni ká kọ́kọ́ kà bẹ́ẹ̀. èyí tí wọ́n ní sáàdù kọ́kọ́ kà yẹn ẹ bá wọn gbé jáde ká wá gbé Yasin síta fún wọn. tẹ ṣe tú Yasin kọ́ lọ́ ṣe tú nù Kùránì. ẹ má ṣe yẹn ọmọ àgbẹ̀ síta àjọ máa tú. ẹ ṣe jẹ́ táwọn kọ́kọ́ tu fún wa ms. wọ́n máa ẹjọ́ ẹ fún wọn lẹ́jọ́ kọ́ ẹni sùlẹ̀ fún wọn ms ẹ bá wọn gbé síta fún wọn ẹjọ́. tẹ ṣe tú Yasin kọ́ lọ́ ṣe tú nù Kùránì ẹ tú yà ẹ tú wá tú sí kò ṣe tó ṣe ń tú kéwú nìyẹn. Yasin wal Qur'anil hakim innaka laminal mursalin ala siratal mustaqim tanzilul azizul rahim. ṣé mo ti gbé síbẹ̀ ẹ kí n gbé jáde. nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn wa yìí irọ́ tí wọ́n pa fún wọn ní pé Yasin kò nítumọ̀ àbí Mr. ìyá January. wọ́n lè mọ̀ àwọn àfáà náà mọ̀ wọ́n ní kò nítumọ̀ lọ́dọ̀ àwa ti bá wọn tún Yasin yá ìtumọ̀ yá ni ó kẹ́ pariwo èèyàn òun ló ń jẹ́ yá tẹ́ bá sọ pé yá Allah yá kọyú ó Allah oh hala ìtumọ̀ ya hala nìyẹn so Yasin ìtumọ̀ Yasin ni pé oh sin kí ló ń jẹ́ sin ni moon god a moon deity òun ló ń jẹ́ sin so torí pé kíní yẹn ó ṣọ́ọ̀kì àwọn èèyàn bákan mo ti mọ̀ pé ó máa fa a lot of controversy òun náà dẹ̀ ni wọ́n ti mú wáyé now ìtumọ̀ Yasin nìyẹn ṣìgìdì sin òun ni ẹ̀ ń pariwo ẹ̀ so ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣé ká máa kàdé olówó èkó olówó èkó ṣe wà ń bẹ̀. wọn tó bá ti confirm ká máa kà á lọ. ìyá January ṣe wà ń bẹ̀ January 9 Yasin láwà Quran chapter 36. wọ́n ní ọ̀pẹ̀ kàrò kì í ṣe Yasin òun ni ẹ wojú fóònù òun ni. Yasin náà nìyẹn. ṣé ká máa kà lọ. yes òun ni. okay. by the Quran rich in wisdom. nípa Kùránì tó kún fún ìmọ̀. Allah fi Quran búra. You, O Prophet, are truly one of the messengers. Ìwọ Muhammadu ó jẹ́ kan láàrin àwọn òjíṣẹ́. Upon the straight path. Lójú ọ̀nà tààrà. This is a revelation from the Almighty, most merciful. Eléyìí ni ìṣípayá tá a fi hàn látọ̀dọ̀ Allah tó lóhùn lóhun tóbi jù. So that you may warn a people. Wàá lè kìlọ̀ fún àwọn èèyàn. Whose forefathers were not warned. Tí àwọn baba ńlá kú baba wọn tí wọ́n kìlọ̀ fún. So are heedless. Tí wọ́n ṣe àìgbọràn. The decree of torment has already been justified against most of them. Ìlérí ìjìyà tí ń bẹ tààlà ti ṣẹlẹ̀ fún wọn. For they would never believe. Tó jẹ́ pé wọn ò ní gbàgbọ́. It is as if we have put shackles around their necks up to their shins. Tó jẹ́ pé tá a bá ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn ní ọrùn àbí ní ibi àpapọ̀ ojúgun ẹsẹ̀ wọn. So their heads are forced up. Orí wọn á lè jẹ́ pé wọ́n fi tipátipá mú wọn. And have placed a barrier before them and a barrier behind them. Tá a ti ṣe ìdáná fún wọn àti ní ẹ̀yìn wọn. And cover them all up so they fail to see the truth. Tí a dẹ̀ bò wọ́n tó jẹ́ pé wọ́n ní ìjákulẹ̀ láti rí òótọ́. It is the same whether you want them or not. Bákan náà ni òbí yóò kìlọ̀ fún wọn àbó òṣè kìlọ̀ fún wọn. They will never believe. Wọn ò ní gbàgbọ́. You can only warn those who follow the reminder. Ó lè ṣe kìlọ̀ fún àwọn tí wọ́n gbọ́ nípa bó ṣe ń ṣe ìrántí fún wọn. And are in a way of the most compassionate without seeing him. Àti àwọn tó gbọ́ nípa Allah tó jẹ́
So Alọ́lájùlọ. give àwọn them good àfàn news of forgiveness and Kó fún wọn ní honorable ìròyìn reward. kó fún wọn ní ìròyìn òótọ́ àti nípa ìdáríjì. Alaja is in for. It is ẹ̀yin fọ́ certainly we who resurrect the dead Lóòótọ́ ni wọn Allah làwọn tó máa ń jí àwọn tó bá ti kú náà dìde. and write what they their send husband forth èmi ò kí ń ṣe ìyàwó àfọmọ Ẹ jẹ́ ìdílé ká máa muslim gbọ́ mi mi ti sí jáde January o. ká and máa what gbọ́ they tí wọ́n leave kà. behind them. Tó jẹ́ pé wọ́n á mọ nǹkan tí yóò wà pẹ̀lú wọn. Everything is listed by us in a perfect record. Gbogbo nǹkan tí wọ́n ṣe ó ti wà nílẹ̀ fún wọn ní àkọọ́lẹ̀. Give them an example, O prophet, of the resident of a town. Fún wọn ní àpẹẹrẹ ìyẹn nípa ìwọ Muhammadu nípa àwọn olùgbé. When the messengers came to them, Nígbà tí òjíṣẹ́ wá sọ́dọ̀ wọn, ẹ bá wa pa máìkì ní January ẹ jọ̀ọ́. we sent them 2 messengers, Tá a rán òjíṣẹ́ méjì sí wọn. but they rejected both. Wọ́n dẹ̀ kọ̀ wọn gba òjíṣẹ́ náà. So we reinforced the 2 with a third. Tá a dẹ̀ tún gbé méjì dìde àti ẹ̀kẹta. And they declared, we have indeed been sent to you as messengers. Wọ́n sọ wọ́n pé dẹ̀ jẹ́ kó mọ̀ pé a ti òjíṣẹ́. rán ìwọ òjíṣẹ́. The people replied, àwọn Sí èèyàn pé you are only humans like us, ó jẹ́ èèyàn bíi tiwa. and the most compassionate has not revealed anything. Allah tó jẹ́ aláàánú jùlọ kò tíì fi nǹkan kan ràn wọ́n. You are simply lying. Irọ́ ló ń pa o. The messengers responded, Muhammadu òjíṣẹ́ Allah ó fún wọn lésì pé our Lord knows that we have truly been sent to you, Allah mọ̀ pé lóòótọ́ òun lòun rán sí wọn. and our duty is only to deliver the message clearly. Iṣẹ́ òun ni kóun dẹ̀ jíṣẹ́ yẹn fún wọn kó yé wọn gérégé. The people replied, Àwọn èèyàn fèsì pé we definitely see you as a bad omen for a us. rí ẹ bí nǹkan burúkú láàrin wa ìwọ If Muhammadu. you do not decease, we will certainly stone you to Bó death, bá pẹ̀yìn dá máa lé Muhammadu a ó lé ló kó pa o. and you will be touched with a painful punishment. Tó o dẹ̀ jẹ́ pé pẹ̀lú ìnira láàfikún ẹ̀ pẹ̀lú ìyá ẹjọ ṣé nẹtíwọọkì olówó èkó ní àbí tèmi burúkú. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? Ó ti yàtọ̀ báyìí. Ó dàbí kọ́ọ̀kan ló ń wọlé lóhùn. So, okay, and you will be touched with a painful punishment from Ó jẹ́ us. pé pẹ̀lú ìjìyà burúkú wọn á fi kàn wọ́n. The messenger said, Muhammadu wípé your bad omen lies within yourselves. ìwà burúkú yìí tẹ́ ń ṣe ó wà láàrin yín wà pẹ̀lú Are yín. you saying this because you are reminded of the truth? Ṣé ẹ̀ ń sọ ilé nítorí pé òun rán wọn létí nípa òtítọ́? In fact, you are a transgressing Tó jẹ́ pé people. ẹ̀kan ń ṣe yàmàyàmá ni ẹ̀ ń ṣe wọ́n wọn. Then from the farthest end of the city, a man came. Láti ibi igun ìparí ìlú arákùnrin kan wà. Olúwe kìíní yẹn ń ṣe bákan bákan. Rushing, he advised, oh my people, Tó súré ó wá ń gba ìmọ̀ràn ó ní ẹ̀yin èèyàn mi. follow the messengers. Ẹ tẹ̀lé òjíṣẹ́ o. Follow those who ask no reward and rightly guided. Ẹ tẹ̀lé àwọn tí wọn ò béèrè èrè tó dẹ̀ jẹ́ pé wọ́n tọ́ sí ọ̀nà òtítọ́. And why should I not worship the one who has originated me, Kí ló dé tí a ò ní jọ́sìn fún ẹni tó jẹ́ pé òun ló dá òun? and to whom you will be Tó returned? dẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ làwọn máa padà sí. How could I take besides him other gods whose intercession would not be of any benefit to me? Kí ló dé tí àwọn máa mú nǹkan ní sẹ́gbẹ̀ẹ́ sí kìdí àlá tó jẹ́ pé kò ní wéré sí èrè látọ̀dọ̀ ẹ̀ tọ́wọ́ bá wà pẹ̀lú ẹ̀? Nor could they save me if the most compassionate intended to harm me. Tí wọn ò lè gba àwọn tó jẹ́ pé tí àlá bá lòun fẹ́ ṣe nǹkan burúkú fún àwọn. Indeed, I would then be clearly astray. Lóòótọ́ àwọn ò bá ti ṣìnà o. I do believe in your Lord, so listen to me. Ọlọ́run gbàgbọ́ nínú Olúwa wọn pé kó tẹ́tí sóhun. But they unalive him. Bí wọ́n bá pa á, Then he was told by the angels, wọ́n sọ fún àwọn màláíkà ló sọ fún. enter paradise. He said, if only Wọ́n my gba people ìdẹ̀ra lọ́wọ́ knew. àlùjọ́nà lọ, ó wí pé If only my people knew ó ní ká lọ́wọ́ èèyàn òun mọ̀ ni. of how my Lord has forgiven me Bí Olúwa àwọn ṣe ń foríjì wọn. and made me one of the honorable. Tó ṣe òun nìkan náà wọn tó dára lájùlọ. Olóyè kò bí a kẹ pamọ́ ìkẹ́jú tán padà bí kíní yẹn kàn ń ṣe ohun yẹn ń ṣe bákan. We did not send any soldiers from the heavens against his people after his death, Ọ̀kan láti ọ̀run wá o. nor did we need to. Àbí ṣé a nílò láti rán wa ni? All it took was one mighty blast, bam, Nǹkan tó náwó ọkàn ju ẹ̀ẹ̀kan kákan ṣe gbìm lẹ́ẹ̀kan lọ ni o. and they were extinguished at once. Gbogbo ẹ̀dẹ̀ ó máa fọ́ká lẹ́ẹ̀kan náà. Oh, pity such beings. Ó káàánú ẹ̀yin èèyàn o. No messenger ever came to them without being mocked. Kò sí òjíṣẹ́ tá a rán sí yín tí ẹ̀ fi ṣe yẹ̀yẹ́. Have the deniers not considered how many peoples we destroyed before them?
tó jẹ́ ẹ̀yin èèyàn tẹ́ máa tẹ́ gbọ́ràn yìí iṣẹ́ tí mo yẹ àwọn èèyàn tá a ti parun tó di pé ó dọ́dọ̀ ti yín who never came back to life again. tó jẹ́ pé wọn ò padà wá sáyé mọ́. Yet they will be brought before us. Síbẹ̀ wọ́n máa mú wọn wá táwọn síwájú ọ̀hún. There is a sign for them in the dead earth. Àpẹẹrẹ wà fún wọn o tí wọ́n bá ti kú ní We give it ayé. life, producing grain from it for A them fún to wọn ní eat. ayé tá a pèsè fún wọn jíjẹ. And we have placed in the gardens of palm trees and grapevines, Tá a dẹ̀ ṣe ọgbà fún wọn ọ̀pẹ wà ń bẹ̀. and àti cause àwọn ohun springs èso to gush forth in it, àti gbogbo àwọn odò tó ń ṣàn omi ṣẹ́lẹ̀rù. so that they may eat from its fruit, which they had no hand in making. Tó jẹ́ pé wọ́n á máa jẹ èso tó bá yẹ wọn tó jẹ́ pé ọwọ́ kankan ló dà. Will they not then give thanks? Ṣé wọn ò wá ní dúpẹ́ ni? Glory be to the one who created all things in pairs, Ọpẹ́ ni fún ẹni tó jẹ́ pé òun ló dá gbogbo nǹkan ní ẹ̀yà be oríṣiríṣi. it what the earth produces, the agendas of what they do to know. Tó jẹ́ But they nǹkan do not tí know. wọ́n pèsè lórí ilẹ̀ ni nǹkan tí wọ́n mọ̀ àti nǹkan tí wọ́n mọ̀. There is also a sign for them in the night. Àpẹẹrẹ wà fún wọn o tó bá di ní alẹ́. We strip from it daylight, then behold, they are in darkness. Tó jẹ́ pé aya lára rẹ̀ ìmọ́lẹ̀ ayọ̀ tó bá dẹ̀ tún yá á tún ṣókùnkùn. The sun travels from its fixed time. Òun máa ń rin ìrìn àjò ní àkókò tí a fi sí. That is the designs of the Almighty, all-knowing. Lára ohun àràǹbárà tó jẹ́ pé Allah lòun ṣe ni. As for the moon, Ìyẹn nípa ti òṣùpá. we have ordained precise phases for it, A ti pa àyẹn náà láṣẹ àkókò tiẹ̀ náà bó ṣe until máa it rin ìrìn ends àjò ẹ̀. up looking like an old curved palm stalk. Tó bá wá di ìparí táwa máa á wá dàbí nǹkan àtijọ́ bí ọ̀pẹ. It is pàpàrà not for kọ̀ọ̀kan. the sun to catch up with the moon. Kò sí fún òun kó mú òṣùpá o. Okay. It is not for the sun to catch up with the moon, Kò sí fún òun kó mú òṣùpá. nor does the night outrun the day. Àbí ṣé ẹ rí i pé alẹ́ ó ń bọ̀ sánjà ni. Each is traveling in an orbit of their own. Gbogbo wọn rin ìrìn àjò wọn lọ́tọ̀ọ̀tọ̀. All right. ìtàn òfò lélẹ̀ báyìí. Àwọn èèyàn ṣe àmì ẹ̀jọ̀ Quran lanka. Another sign for them is that we carry their ancestors with Noah in the fully loaded ark. Àpẹẹrẹ míì fún wọn ni pé wọ́n gbé àwọn baba ńlá kú baba wọn Noah pẹ̀lú ọkọ̀ tó kún. And created for them similar things to ride in. Tá a dẹ̀ dá nǹkan tó jọra wọn fún wọn kí wọ́n fi wà á. If we willed, Tó bá ń wà ní tá a bá we fẹ́, could drone them. àá ti tẹ̀ wọ́n rí. Then no one will respond to their cries. Kò ní sẹ́ni tá a dáhùn sí ẹkún wọn, wọ́n á kàn máa Nor will they be gbé ní. rescued, Kò dẹ̀ ní sẹ́ni tá a gbà wọ́n là. except by mercy from us, Àyàfi àánú látọ̀dọ̀ wọn o. allowing them for a little while. Tá a jẹ́ kí wọ́n jẹ̀gbádùn ráńpẹ́. Still they turn away when it is said to them, Síbẹ̀ wọ́n yí padà nígbà tó wí fún wọn pé beware of what is ahead of you in the hereafter, ẹ kíyèsí nǹkan tó wà níwájú yín o tẹ́ and ẹ̀ what is mọ́. behind you of destroyed nations, so Àti you may nǹkan tó wà show tó lè mercy. pa yín run ní orílẹ̀-èdè ayé yìí. Whenever a sign comes to them from their Láti Lord, fanirìn nígbà tí àpẹẹrẹ wá látọ̀dọ̀ Olúwa they wọn, turn away from wọ́n yí him. padà, wọ́n pẹ̀yìn dà. And when it is said to them, Nígbà tó wí fún wọn pé donate from what Allah has provided for you, ẹ mú sílẹ̀ lára nǹkan tá a lá pèsè fún yín o. the disbelievers say to the believers, Àwọn aláìgbàgbọ́ yẹn wọ́n sọ fún wọn tó gbàgbọ́ pé why should we feed those whom Allah could have fed kí if ló he dé wanted tó to? já wà la máa fún àwọn tá a lá òfun lóúnjẹ tẹ́bí ń pa wọn tó já wà la máa fún wọn lóúnjẹ. You are clearly astray. Ẹ ti ṣìnà lóòótọ́ o. And they asked the believers, Wọ́n bá ń béèrè lọ́wọ́ àwọn tó gbàgbọ́ pé when will these threats come to pass? ìgbà wo ni ìdúnkokò yìí ló máa parí ló máa dópin tẹ́ ń If tọ́ wọn wá. what you say is true, Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ òótọ́ ni o. they must be awaiting a single blast, Ẹ máa dúró de gbé ẹ̀kan o gbò lẹ́ẹ̀kan gbà lẹ́ẹ̀kan o. which will seize them while they are entrenched in worldly disputes. Tó jẹ́ pé òun ló máa gbogbo tẹ wò láàyè òun ló máa gba gbogbo ẹ̀. Then they will not be able to make a last will, Kò ní sàkókò fún yín láti máa ní ẹfẹ́ sáré tọrọ nǹkan ọ̀gbìn. nor can they return to their own people. Tẹ́ẹ̀dẹ̀ nílè padà lọ sọ́dọ̀ àwọn èèyàn yín mọ́ o. The trumpet will be blown a second time. Tí kàkàkí fèrè bá ti dún lẹ́lẹ́ẹ̀kejì. Then behold, they will rush from their graves to their Lord. Wọ́n máa sáré dìde láti inú sàárè wọn. They will cry. Ṣebí They tó wà will bẹ́ẹ̀? cry.
ms ẹ̀ ń gbọ́ mi. ọmọ máa pé àti ń gbọ́ woe to us ègbé ni fún wọn o who has raised us from our place of rest. èyí tí ó ti jí wa níbi tí a ti ń sorun wa This gẹ́gẹ́gẹ́. must be what the most compassionate wonders of the messenger told the truth. eléyìí ni nǹkan tí Rasulullah ń sọ fún wa nípa òótọ́. It will only take one blast. ó ní ó kàn ní ìbúgbàmù ẹyọ kan. Then at once they will all be brought before us. ìgbà kan náà àwọn dẹ̀ máa kó gbogbo wọn wá sí ọ̀dọ̀ wọn. On that day, no soul will be wronged in the least, ó ní ọjọ́ yẹn kò sí ẹ̀mí kankan tí ó máa nor jẹ́ will láìṣe you be nínú àwọn. rewarded except for what you used to do. kò ní sí ọ̀kan tí a máa fi fún yín bí ò ṣe àwọn iṣẹ́ tí ẹ ṣe. On that day, the residents of paradise will be busy enjoying themselves. wọ́n ní lóòótọ́ lọ́jọ́ yẹn àwọn èèyàn tí wọ́n wà tó máa wà ní àlùjọ náà wọ́n máa jẹ ìgbádùn. They and their spouses will be in cool shade, reclining on canopies and couches. wọ́n ní àwọn àti ọkọ wọn máa jẹ ìgbádùn ní abẹ́ tábìlì. There they will have fruits and whatever they desire. wọ́n ní nígbà yẹn wọ́n máa ní èso àti nǹkan tó bá wù And wọ́n. peace will be their greeting from the merciful Lord. wọ́n ní àlàáfíà máa jẹ́ nǹkan tó máa kí ara wọn láti ọ̀dọ̀ Then Olúwa the wọn. disbelievers will be told, step away from the believers this day, wọ́n O wicked ní ones. àwọn tí wọ́n gbà láàgbọ́n máa ní kí wọ́n sún sẹ́yìn fún àwọn tó gbà Did láàgbọ́n. I not command you, O children of Adam, not to follow Satan? ó ní ṣé mi ìpàṣẹ fún yín pé ká má tẹ̀lé ṣàìtàn ni. For he is truly your sworn enemy. ó nítorí pé ẹnìyẹn ṣàìtàn jẹ́ ọ̀tá yín. But to worship me alone, this is the straight path. ó ní pé kẹ́ ẹ máa jọ́sìn fún èmi nìkan yẹn ní ọ̀nà. Yet he already misled great multitudes of you. ó ní Sátánì ti tọ́ gbogbo yín ó ti ṣì yín lọ́nà. Did you not have any sense? ó níṣẹ́ ẹ̀ ní ọpọlọ kankan ni. This is the hell you were warned of. eléyìí ni iná èyí tí a ti ń kìlọ̀ fún yín. Born in it today for your disbelief. ó ní ẹ jó nínú ẹ̀yin tí ẹ gba àlágbọ́n. On this day we will seal their mouths and their hands will speak to ó us. ní ọjọ́ yẹn a máa di ẹnu wọn mú ẹnu wọn dẹ̀ máa sọ̀rọ̀. Ọwọ́ wọn ló máa sọ̀rọ̀. ọwọ́ wọn máa sọ̀rọ̀. Their feet will testify to what they used to commit. wọ́n ní ẹsẹ̀ wọn máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe kàkà Had tẹ́nu wọn we máa sọ̀rọ̀. willed, we could have easily blinded their eyes. ó ní ká ló wù wá ni àbá ti fọ́ gbogbo wọn lójú dànù. So they will struggle to find their way. ó ní wọ́n máa jẹ ìnira láti wá ọ̀nà wọn. How then could they see? ó ní báwo náà ṣe máa ríran. And had we willed, ó ní ká ló ti wù wá ni. we could have transfigured them on the spot. ó ní àbá ti yí wọn lára padà ní So ẹsẹ̀kẹsẹ̀. they could neither progress forward nor turn back. ó ní wọn bá ti ṣáájú àbí kán pẹ̀yìn dà. And whoever we grant a long life, ó ní ẹni tí a bá fún ní ẹ̀mí gígùn. will reverse them in development. ó ní a máa dá wọn padà ní ìdàgbàsókè. Will they not then understand? ó ní ṣé kò ní yé wọn ni. We have not taught him poetry. ó ní àti ìkọ́ ní àwọn òwe àbí àwọn ewì. Nor is it fitting for him. ó ní àbí This book is only reminder and a clear Quran. Ẹ jẹ́ ká Yasin tán. ó ní ìwé yìí ó kàn jẹ́ ìtàn lásán ni. To warn whoever is truly alive and fulfill the decree of torment against the disbelievers. láti máa kìlọ̀ fún ẹni tó wà láàyè. Do they not Ọ̀jẹ̀ see gbọ́bẹ̀. that we single-handedly created them for them? wọ́n ní ṣé wọn ò rí pé a dá wọn lẹ́yọ̀ kan fún wọn ni. Among other things, cattle which are under their control. èyí tó dẹ̀ pé àwọn ràkúnmí wà ní abẹ́ And we have ìdarí wọn. subjected these animals to them so they may ride some and eat sa others. ẹjọ ẹni sùúrù náà sa ẹni sùúrù náà Ẹ jẹ́ àkàdélẹ̀ Yasin Lanka ẹni sẹ́. sùúrù náà Kí ló ẹni dé? Ẹ sùúrù jẹ́ náà àkàdélẹ̀ Quran Lanka. nígbà mo fẹ́ sáré sọ̀rọ̀ Ẹgbẹ́ kan ni ṣe subhanallah. Yasin Lanka o. ẹyẹ sọkọ fún yín Okay. sa ẹjọ ṣe lè bá mi ka verse kọ̀ọ̀kan Ẹ nínú jẹ́ báyìí àkà Yasin ìdélẹ̀sẹ̀. Àwọn èèyàn ń ṣe àmì ìsàlẹ̀ náà wọ́n a máa tá a bá ka Quran tán a sì máa gbowó rẹ̀. Ẹ jẹ́ àkà àti dé 73 ó ti fẹ́ tán ó kù 10. Ó kù 10 ṣe gbọ́. And they derive from them other benefits and drinks. ó ní wọ́n máa mú lára wọn àwọn ẹranko yẹn wọ́n dẹ̀ máa mú lára wọn Will náà. they not give thanks? ó ní ṣé wọn ò ní dúpẹ́ ni. Still, they have taken other gods besides Allah, ó ní kàkà bẹ́ẹ̀ wọ́n tún lọ ń jọ́sìn fún àwọn ṣìgìdì mí yàtọ̀ hoping sí to be ṣìgìdì àlá. helped by them. wọ́n dẹ̀ wá ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ They wọn. cannot help the pagans.
ó ní wọn lè ran àwọn òṣèbọ lọ́wọ́. even though they save the idols as dedicated guards. ó ní ká tẹ̀ ní pé wọ́n lọ ń jọ́sìn fún ṣìgìdì láti máa wá ààbò lọ́dọ̀ wọn. So do not let their words grieve you, O prophet. ó ní má jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọn kí ó dà ẹ́ láàmú àbí. Indeed, we truly know what they conceal and what they reveal. ó ní lóòótọ́ a mọ nǹkan tí wọ́n fi pamọ́ àti nǹkan tí wọ́n fi hàn. Do people not see that we have created them from a sperm drop? ó ní ṣé àwọn ènìyàn ò mọ̀ pé a dá wọn láti àtọ̀ tó ń tó. Behold, they openly challenge us. ó ní wò ó wọ́n ń gbéná wojú wa ní And they gbangba. argue with us, wọ́n dẹ̀ ń bá wa ń jiyàn. forgetting they were created, saying, who will give life to decayed bones? ó ní wọ́n sì gbàgbé pé a dá wọn wọ́n wá ń béèrè pé ta ló máa fún egungun tó ti Bẹ́ẹ̀. kú ní ẹ̀mí. Say, Tó ti O gbẹ ní ẹ̀mí. prophet, ó ní máa wí òwò ọ̀rọ̀ they sílẹ̀ will sálàyé be wa. revived by the one who produced them the first time. ó ní a máa fi wọ́n fún ẹni tí ó dá wọn For ní he has àkọ́kọ́ perfect knowledge of every created being. nítorí pé ó ní ìmọ̀ tó pé lórí He is the gbogbo nǹkan tó one dá. who gives you fire from green leaves. ó ní òun ló fún yín ní iná láti Igi ewé tútù. tó And igi tútù. behold, you kindle fire from them. bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ mú iná jáde láti bẹ̀. Can the one who created the heavens and the earth not easily resurrect the deniers? ó ní ẹni tó dá ayé àti ọ̀run oníṣẹ́ kò lè jí àwọn tí wọn ò gba òun gbọ́ ni. Yes, he can. ó ní bẹ́ẹ̀ ni ó lè ṣe é. For he is the master creator, all knowing. ó ní òun ni ọ̀gá pátápátá tó ń dá All àwọn it nǹkan takes ló mọ when he nǹkan. wills something to be. wọ́n ní gbogbo nǹkan wọ́n ní kò ná ní kankan láti sọ pé wà. It is simply to say, be, and it is. ó ní akọ̀ sọ pé kí nǹkan wà nǹkan yẹn á dẹ̀ wà. So glory to the one in whose hand is the authority over all things, ó ní ògo ni fún ẹni tí ọwọ́ ẹ̀ wà and lórí to gbogbo whom nǹkan alone you will all be returned. àti ẹni tí ọ̀dọ̀ ẹ̀ lè máa padà sí. Àmín. Ẹ jọ̀ọ́, ó yẹ sọ̀rọ̀ àti káyà sí àti pẹran. Ẹ̀yin èèyàn dájú bá yẹ kí n káyà sí yẹn. Ó yẹ kẹ́ ẹ máa sọ kútúbà, kẹ́ ẹ máa ṣe àmì, kẹ́ ẹ dẹ̀ máa sọ owó ọrẹ. Ó yẹ kẹ́ ẹ máa sọ owó àdúrà bá ṣe ń ka kíní yẹn náà. Ẹ ṣáà rí pé àdúrà là ń gbà náà. Ìyá January, Àlàájá January, ó yẹ sọ̀rọ̀ báyìí. Ẹ ti gbọ́ Yasin láka yẹn. Ṣé ó yàtọ̀ sí nǹkan tí mo kà? ẹ tan máìkì yín o mà. Títàn ní máìkì wà, ọ̀rọ̀ ò jáde ni. Ìyá January, ẹ ti tan máìkì, ẹ sọ̀rọ̀, kí ló ṣẹlẹ̀? Ó pa ká sọ. This is superstar. Yasin Suratul Qadr. Èdè tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pípé yóò gbọ́ òun ló máa ń fọ́ wọn. Nǹkan táfà kan máa fún wọn lámbà, á kàn fún wọn lámbà lásán. Repetitive lámbà. Ọlọ́run. Bẹ́ẹ̀ ni pé èèyàn record voice note. bọ̀gbà tá à ń ka kínní ìyá wa yóò jẹ́ àsọ̀rọ̀ náà ó yẹ sọ̀rọ̀ sí i. Ó kàn ń ṣe like ìyá mi ṣe ṣẹ̀tánì àbí kí ló máa ń sọ yẹn. Kí ló máa ń sọ? Àwùsùbìláì. So recorded most of our movie wọ́n ti record like indoctrination. January, ó ti ṣẹlẹ̀ báyìí àti ka Yasin délẹ̀. Ẹni yóò sọ̀rọ̀ náà, ẹ̀yin èèyàn wa. bóyá network. January. Bóyá kẹ̀kẹ́ fẹ́ wá ní bóyá máa gbọ́ ni. Ẹ wo nǹkan táwọn àwọn olórí burúkú tó gbé ẹ̀sìn Islam wáyé, ẹ wo nǹkan tó ń sọ àwọn ọmọ Yorùbá mo dà. wà pẹ̀lú yín ṣé ẹ rí mi báyìí. Àti rí báyìí. ẹ jẹ́ pa kámẹ́rà mi sir. So ṣé ẹ lè fún mi ní verse kankan inú báìbù yín pé tí lọ ṣe pé tí bá ṣe àdúrà mi àgbà màá jẹ́ fún yín verse kan Kùránì tẹ̀ka yìí ṣé ń gbọ́ mi ṣàgbọ́yé. À ń gbọ́ yín bàjẹ́ bí bàjẹ́. ti ṣe fún jọ́ mẹ́ta tẹ́yìn náà ṣe fún jọ́ mẹ́ta kọ́ tẹ́yìn náà bá rí tẹ́yìn náà wá sọ ọkọ tẹ́yìn náà bá rí tẹ́yìn náà wá sọ ṣé ẹ lè ṣe. Kí lẹ̀ ń wá kiri tẹ́ fẹ́ rí tẹ́ fi fẹ́ lọ máa ṣe? àdúrà ni no nǹkan tí mo sọ fún yín àdúrà ni. Ṣáàdúrà yín ti gbà báyìí. àdúrà ń gbà náà báwo ni àdúrà ti ní gbà. Ṣáàdúrà ti yín ti gbà. àdúrà mi ti gbà. Ibo lẹ wà ṣáàdúrà yín fi gbà. ibo lẹ fẹ́ mọ̀ àdúrà mi gbà náà ṣẹ́rí. Ó yẹ ẹ̀tàn mic inú mic ẹ̀tàn kámẹ́rà ibẹ̀ láti máa wọ́n kámẹ́rà ẹ̀yìn sọ̀kọ́ fún yín ṣẹ́rí gbogbo ipò tẹ́ẹ̀dá bá wà tó máa dúpẹ́ ni. Ó yá fún wa ní Quran verse yẹn tí a máa kà lọ́jọ́ mẹ́ta káàtì ẹ̀kọ́ ẹ̀yìn kà kọ́kọ́ fáwọn fún èèyàn mi fásitì wa. kan nínú báìbù yín inú báìbù Àwa gbọ́dọ̀ ò ni kì o í ṣe inú báìbù ni kò ṣe pé. Christian irọ́ àti Christianity àti Islam irọ́ ní méjèèjì à kì í ṣe Christian níbí.
so nǹkan tá à ń jẹ́ kó yé àwọn èèyàn wa ni pé Islam irọ́ lásán ni Allah ṣìgìdì ni Quran ìtàn lásán ni kò sádùúrà kankan bẹ̀ tádùúrà bá wà ń bẹ ó yẹ mú jáde Yasin láti kàtán yìí. ẹni sọ fún yín tó bá sọ fún yín pé ìyá wa January ẹni sùúrù ẹ̀yin lẹ ní pé Yasin pé wọn ò tú dáadáa ẹni sọ fún yín ẹni sùúrù ṣebí Yasin àdúrà ni torí àdúrà àwọn yẹn máa ń ṣe ó jẹ́ máa ń gbà mí náà ṣáà máa ń ṣe Yasin tí bá kí wọn ó yá ibo làdúrà wà ń bẹ. ẹ gbà mí. ẹ̀yin èso náà. ṣebí Yasin láti kàtán yìí. ìyá lè ti ṣe ẹ kọ́kọ́ ẹni sùúrù náà na Fulani girl I no be Fulani girl I be Yoruba girl ẹ fi comment section lẹ bá wa sọ̀rọ̀. I no be Fulani girl I be original Yoruba girl. comment section lẹ àwọn àfáà náà máa ń bọ̀ wá ń tó bá ní ìyá lè ti ṣe ẹ mọ̀ túmọ̀ ìyá lè ti ọba láàánú ṣàánú mi ni ìyá lè ti lásán. ibo làlá àtijọba ṣáà láàdáadé ní adé orí la fi ń mọ ọba náà. ìyá lè ti fún wọn ní àlá ẹ try to understand mi ìyá lè ti fún wọn ní àlá ẹ lọ wò túmọ̀. kí ló ń jẹ́ Yá Latif? tèbí ẹ ṣáà ní kọ̀tẹ́ fi ń wò túmọ̀ ẹ lọ wò túmọ̀ Yá Latif. a ní kí ló ń jẹ́ Yá Latif? ọba láàánú ṣàánú mi ni ẹ lọ wò. ok tẹ́ bá sọ pé ọba láàánú ṣàánú mi ok kí wá ló máa ṣẹlẹ̀? ẹ̀yin kọ́kọ́ lọ wò túmọ̀ ṣe bẹ́ẹ̀ ní kọ̀tẹ́ fi ń wò túmọ̀ ìbéèrè tí mò ń béèrè ẹ lọ wò ni pé jáde. ok ìtumọ̀ Yá Latif ni ọba láàánú ṣàánú mi ok kí wá ló máa ṣẹlẹ̀? ṣé èyàn ò ní kọ́kọ́ ṣàdúrà síwájú tí ẹ̀yin sọ fún mi ẹ máa takò ẹ̀sìn kankan ẹ̀sìn tẹ́ ẹ̀ takò ẹ̀ ló ń bí nínú nǹkan tá à ń sọ ni ẹ má takò ẹ̀sìn. Quran Yasin láti kà yìí nsìn ẹ sọ pé Yasin yẹn sọ pé àdúrà ni ẹ má takò ẹ̀sìn kankan. ó dàn láti kà ẹ ti rí pé kò ṣàdúrà ó ku one Quran verse tí kìnnìkà tí kí lórúkọ bọ̀bọ̀ yẹn Salo kí ló kà yẹn Suratul Qadr inú àṣàyàn ìlà ìlà torí kọ́dìrì ṣáàdúrà ṣé kàkà. gbé jáde níjọ inú àwẹ̀ ọjọ́ ìdè láti kọ́dìrì ẹ̀yin tẹ́ gbé ìsìlámù wá sílẹ̀ Yorùbá ẹ̀ ní ṣoríire ẹ wo bẹ́ẹ̀ ṣe da orí ẹni irọ́ lásán ìtàn scam lásán ó jẹ́ ń gbé kiri ó jẹ́ ń sọ pé bóyá òdodo níbi ìpó wà ń bẹ̀ irọ́ ni náà ó yá ẹ̀yẹ kàkà inú àṣàyàn ìlà ìlà torí kọ́dìrì ẹ̀yẹ ká gbé jáde ká tún kà irọ́ gbogbo kinní yìí ẹ̀yin tẹ́ gbẹ́sìn wá. ms kẹ́ tó ka bẹ̀rẹ̀ jọjẹ́ sáré báyà January sọ̀rọ̀ ṣe rí nǹkan tá a kà tán sìn tó dàbí ìtàn tẹ́yìn náà ń wò pé báwo ló ṣe rí tẹ́ bá kà ní lárúbọ ẹ máa ṣe àmì gbogbo nǹkan tó ti sọ fún yín yẹn pé ó jẹ́ àdúrà sísítà mi they are just story torí pé ẹ̀yin ò mọ kinní yẹn ní èdè tí yín yẹn èdè Yorùbá lẹ fi ń sọ wípé àmì nǹkan tẹ́ máa ń sọ lárúbọ dàbẹ ni pé Bímbọ́ lọ sóko ó ní kinní àmì mo jókòó sílé mo jẹun àmì mo lọ sí ilé mo lọ wẹ̀ àmì àwọn nǹkan tẹ́ ń ṣe nìyẹn bó ṣe rí nínú àwọn Kùránì yẹn nìyẹn tẹ́yìn náà tẹ́ bá ń gbọ́ yà tó ń kà yẹn ẹ̀yin náà ẹ lọ ra Kùránì tọ̀dọ̀ yín náà kẹ́ wá máa kà á ṣe rí èdè lárúbáwá is just like a French and òyìnbó ti sayédẹ̀rọ̀ tẹ́ bá ti rí èdè tí ẹ mọ̀ túmọ̀ ẹ copy ẹ paste sí ChatGPT ẹni kó túmọ̀ ẹ̀ fún yín ó dẹ̀ máa túmọ̀ ẹ̀ fún yín so bàbá ms ọlá máa ka eléyìí tí alákùdù kọ́dìrì yẹn wọ́n máa kà fún yín sí ẹ tún máa rí pé ìtàn ní gbogbo ìtàn ló kún Quran àwọn àfáà yín kò parọ́ fún yín pé àdúrà ni so ẹ ní sùúrù kẹ́ béèrè ilé kéwúlẹ̀ dé yìí ẹ kúrọ̀lẹ́ ms ẹ ní sùúrù ms fẹ́ kà nǹkan fún ìyá January. alright ẹ máa bá mi tú indeed inú àṣàyàn òfìlà ìlà tó lè kọ́dìrì òun lélẹ́yìí. Indeed, it is we who sent the Quran down on the night of glory. Wọ́n ní lóòótọ́ wà wá lásán àlòkù ìranù ìkàlẹ̀ òyìn ní alẹ́ tí ó ní ògo. And what will make you realize what the night of glory is? Ó ní kí ló máa mú yín kẹ́ mọ̀ alẹ́ tó ní ògo yìí? The night of glory is better than 1,000 months. Ó ní alẹ́ yìí ó ló dáa ju àwọn ẹgbẹẹgbẹ̀rún alẹ́ lọ. That night, the angels and the Holy Spirit descend. Ó ní alẹ́ yẹn àwọn àmàlẹ́kà ó ní wọ́n sọ̀kalẹ̀. By the permission of their Lord for every decreed matter. Nípa òfin Olúwa wọn nípa ọ̀rọ̀. It is all peace until the break of the dawn. Ó ní gbogbo ẹ̀ ni ó wà ní ìrẹ̀lẹ̀ títí tí ilẹ̀ fi mọ́. Nǹkan tó wà níbẹ̀ ni ó ti tàn. Ìtàn kan ni. Ìtàn ni wọ́n kàn kọ ìtàn yẹn lédè. ẹ jẹ́ láti understand pé Suratul Qadr tẹ̀ ń ka ẹ̀ Ọlọ́run sọ kalẹ̀. Ọlọ́run kọ́ làlá irọ́ ni ẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹni yìí ìdí tí àyà yìí fi sọ kalẹ̀. Àwọn Muhammadu ó ń ṣàlàyé fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé tẹ́ bá ra àwọn ọmọ Ísírẹ́lì wọ́n jagun fún odindi ẹgbẹ̀rún oṣù. Mo sọ nínú kíní yẹn náà ó dàn.
hold on ẹni yóò tẹ́ bá débi kan tí ẹ bá ti rí àwọn onímọ̀ tó bá ń sọ̀rọ̀ ẹ máa dákẹ́. Ó ní Muhammadu ń sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì jagun fún ẹgbẹ̀rún oṣù. Àwọn èèyàn wà pé ẹgbẹ̀rún oṣù ṣé oṣù kan tún lè wà tó tún lè ju ẹgbẹ̀rún oṣù tó fi jagun lójú ọ̀nà Allah yẹn lọ. Ibẹ̀ ló ti sọ pé kí lẹ́ ń sọ yìí iná ansari iná òfin Lailatul Qadr Allah sọ Kùránì lẹ̀ nínú òru Lailatul Qadr òru tí Kùránì sọ̀kalẹ̀ yẹn ní ọjọ́ tí òun tó ń sọ fún mi pé ikra meanwhile ọjọ́ yẹn kò ń ṣàsìkò àwẹ̀ o irọ́ lásán ni o. Ó wá ní Allah sọ Al-Kùránì kalẹ̀ ní òru ọjọ́ yẹn ó ní òru ọjọ́ yẹn ó ní agbára ó dájú ẹgbẹgbẹ̀rún oṣù lọ. Ìtàn ló ń sọ fún wọn òun ni wọ́n kọ sínú Kùránì lẹ́yìn pé ládùúrà wípé àsìkò yẹn àwọn màláíkà máa wá sísàlẹ̀ àwọn tó bá ń gbàdúrà báyìí àdúrà wọn máa ṣe irọ́ lásán. Àtijọ́ ìtẹ́ ti ń ṣe Lailatul Qadr tẹ́ẹ̀nì súnmọ́jú alàdúrà ẹ̀ gbà nù yín. Àmì gbà tó bá jẹ́ kọ̀tẹ́ ẹni àdúrà mi gbà dáadáa tó bá jẹ́ kọ̀tẹ́ bẹ́ẹ̀ gbọ́ nìyẹn. àdúrà àwọn àfa yín gan ò gbà wọ́n pàṣẹ tọrọ owó kiri. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ láti máa bẹ̀ wọ́n lọ. Ìyá Jana ṣe mọ̀ kan tí Allah sọ nù Kùránì ṣe pé Allah ní kí ọkọ yín kọ́ máa nà yín ṣe mọ̀ bẹ́ẹ̀. Ẹ má tún kéwú lọ síbẹ̀ ẹ má tún kéwú. Wọ́n máa pè yín kò tí kàn yín náà ẹ pa máìkì. Ṣé ẹ mọ̀ pé Allah sọ pé kọ́ ọkọ yín kó máa nà yín nínú Kùránì? Ẹ mọ̀ abẹ́ mọ̀. Ibi wọn tún ní pé tí ọkọ yín bá pè yín. Ẹ má tún kéwú lọ síbi. Tá bá gbé jáde ńkọ́? Tẹni kéwú sọ bẹ́ẹ̀. Tẹni Kùránì yín síbẹ̀. Ẹ má tún kéwú lọ síbi tí kéwú sọ. Eléyìí ó sọ pé kẹ́ má tún kí ẹ̀yin fúnra yín lẹ máa kà fún wa ń bì tàdéjọ́ máa ń rí. Kò sí pé ẹ má tún lọ síbì kan. Ṣé ní Kùránì yín bẹ̀ yẹn? Kò sí Kùránì bí. Súrà wo ló sọ bẹ́ẹ̀ mà? Ẹni fóònù méjì. Rárá fóònù kan mo ń lò. Súrà wo ló sọ bẹ́ẹ̀ mà ìjọ má bínú? Súrà wo ló sọ pé tí ọmọ àbí tí ọkọ máa nà ìyàwó ẹ̀? Máa gbé jáde fún yín sìn. Allah tún sọ wípé tí ọkọ yín bá pè yín sí ibùsùn pé ìyàwó mi wá mo fẹ́ fọwọ́ ṣe kinní tẹ́ bá wá ní ọkọ mi jọ ó ti rẹ̀ mí o ó ní àwọn màlẹ́kà máa gbé ẹnìyẹn ṣẹ́ ìpè. Pé ṣe kọ́tọ́ náà sọ nìyẹn ẹ ti ṣe Ọlọ́run gbọ́. Kí ló sọ? Ọlọ́run sọ wípé sọ fún yín pé Ọlọ́run Allah àti Ọlọ́run is the same thing now. They are not. Ẹ̀yẹn ṣàlàyé fún yín Ọlọ́run sọ fún wa pé tí obìnrin bá ń gbàwẹ̀ lọ́wọ́ tí ọkùnrin jẹ́ ti sanwó sàdáàkì ẹ̀ ṣé kò tún ń sọ iye yín. Tọkọ jẹ́ ti sanwó sàdáàkì ẹ̀ tọkọ bá ní pé òun fẹ́ bá a sùn ó nẹ̀tọ́ ó ní láti jáwẹ̀ tó bá ti ń ṣe àwẹ̀ náà àwẹ̀ tó pé àwẹ̀ ẹjọ́ lásán ó lẹ́tọ̀ọ́ láti sọ ó lẹ́tọ̀ọ́ tó pọ́pẹ́ ti sanwó sàdáàkì ẹ̀ ó lẹ́tọ̀ọ́. Nǹkan tá à ń sọ ni wípé eléyìí ò rí létí mọ́ ọ̀rọ̀ àwẹ̀ bóyá ìyàwó lọ bí iṣẹ́ ara ti ń ro àbí nǹkan kan ṣe ọkọ ẹ̀ wá ní àjọ mo fẹ́ wọlé ẹ̀ o ìyàwó wá ní ó rẹ òun Allah ni pé àwọn màlẹ́kà máa gbé obìnrin yẹn ṣẹ́ ìpè ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ àkà fún yín ṣe ní ẹlẹ́ẹ̀ní Quran síbẹ̀ ṣe ní second phone kájọ máa wò. No súrà wo ni ẹ máa. So Quran 4 verse 38 verse 34 so ẹjẹ́ àjọ mo fẹ́ kẹ́ kà á kémi máa tù so that ẹ lè rí nǹkan tó wà ń bẹ̀. Rí dáadáa fún mi ẹ jẹ́ bá mi kà máa. Okay, Quran 4 verse 34. Only men are the caretaker of women. Ọkọ lówó orí aya. As men has been provided by Allah over the women. Tó yẹ pé Allah ti ṣe ọkùnrin láti máa jẹ́ olùpèsè fún obìnrin. In treaty supporting them financially láti máa ràn wọ́n lọ́wọ́ nípa owó. And righteous women are devoted, obedient, and when alone protective of what Allah has entrusted them. Ó ní àwọn obìnrin tí ó ń gbọ́ràn ni àwọn obìnrin tí àwọn nǹkan tí Allah ti fi fún wọn wọ́n ń pamọ́ nígbà tó bá dá nìkan wà gan. And if you sense e-conduct ó ní tó o bá funra sí wọn from your woman advise them first ẹ kọ́kọ́ ṣe kí ni ẹ kọ́kọ́ gbà wọ́n níyànjú. If they persist tí wọ́n bá tẹ̀síwájú do not share their bed ẹ má ṣe bá wọn sùn pọ̀ má gbé làǹgbà sí lóńgbò ẹ̀ fi sílẹ̀ jẹ́ kó dá nìkan sùn. But if they still persist tó bá tún wá ṣe ó ní then discipline them discipline gently. But if they change their way do not be unjust to them
surely Allah is most high most men pé o tí wọ́n bá tó bá kọ̀ ọ́ tó sì ṣe nǹkan tí òun bá sọ àbóyá ìyàwó mi kíní báyìí Allah ní kàn ṣe kíni kàn fọ́ yín lójú ṣe ti rí nǹkan tí Allah sọ fún yín bẹ́yìn. Subhanallah. Ra. Subhanallah eléyìí na subhana truth kì í ṣe pé subhanallah lélẹ̀ subhana La. truth so ẹ jẹ́ ká tún wá ka Quran 33 verse 44 kí ni Allah Ma, ti sọ bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ní sọ ẹ má bínú. Ẹ̀sìn wo lẹ ń ṣe mà? Ọmọ kóòtù òjìrè lèmi èmi ò lẹ́sìn. Ọlọ́run ò lẹ́sìn, Allah ló lẹ́sìn. So tó bá ẹja sáré farabalẹ̀ a máa ka bí So ẹja ẹ má sáré bínú mà. Ẹ kí n lọ ṣọ́ọ̀ṣì àbí? January tó bá farabalẹ̀ a máa jẹ́ kó orí ṣìgìdì Allah ṣìgìdì làlá tó ń sìn. Òun ló ní kẹ́ máa borí, Muhammadu ló ní kẹ́ máa borí, ó kó yín lẹ́rú ni. so ẹja ka bíbá Quran Ma ẹ 30 ní sùúrù ẹ má bínú mà. Ẹ kí n lọ ṣọ́ọ̀ṣì àbí? gbogbo ẹ̀ ìkónilẹ́rú ni gbogbo kinní wọn ẹ̀ church mọ́ṣáláṣí ìkónilẹ́rú ni gbogbo ẹ̀ kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ they are just wasting of time. So ẹja ka bíbá Quran 33 verse 44 and we said to him adesofun take in your hand a bundle of grass and strike your wife with it kí o dẹ̀ fi fọ́ ìyàwó ẹ̀ léjì kò fi fọ́ lẹ́yìn kò fi fọ́ lẹ́nu with it and do not break your pẹ̀lú Allah tí wọ́n sọ fún ẹ pé bó ṣe ń na ìyàwó ẹ̀ yẹn ò yẹn ò sọ pé kò kọ́ ńlẹ̀ ìwọ ṣáà máa lù pa máa lù àlùkì àlùfọ́ àlùyá. We found him patient. What an excellent servant it was. Indeed, his constantly turned to him. Allah. Ah, subhanallah, ẹ má sọ pé ogun pa. So Allah ní kí ọkọ yín kó máa nà yín bó bá ṣe wù wọ́n. So eléyìí ṣe subhanallah subhanallah truth lélẹ́yìí truth là ń sọ fún yín. Gẹ́gẹ́ sọ yẹ ìrẹ́. Inú Quran la ti ń kà bọ̀ àwọn àfáà wọn ò ní ka bíbá yìí fún yín. Tó bá kà á gan wọn ò ní sọ bó ṣe wà ń bẹ̀ fún yín. So ẹ̀ẹ́dẹ̀ rí pé bá ṣe ń kà á ń fún yín ní nọ́mbà yẹn débi pé ẹ̀yin fúnra yín ẹ lè lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ fúnra yín kẹ́ lọ yẹ̀ wò fúnra yín. Sọ yẹ irọ́ ni. Èwo ni irọ́ ṣe bí òun là ń gbé jáde fún yín I don't understand I'm not saying this for my mouth na ẹ wo adit lélẹ̀ ń sìn náà so ẹ kọ sílẹ̀ àbí kẹ́ screenshot ẹ kẹ́ padà lọ tún yẹ̀ wò tẹ́ bá délé this Sunnah Abu Daud 2147 mo mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń gbọ́ ó lè chalk yín bẹ́ẹ̀ ni ó possible tí ó bá ṣọ́ọ̀kì yẹn kọ sílẹ̀ kẹlọ tó big dose ẹ̀ka lẹ́wọ́ kí gbogbo lé. ó ní ó prophet a man will not ẹ̀ka wọ̀ sá. ní ìrọ̀lẹ́ ń pa big dose ọ̀yẹ́ kẹ́ fún wọn lésì. ó náà mo sọ fún wọn pé gbogbo nǹkan tí mo kà inú wọn mo ti ń kà á. nǹkan tí ò bá ṣe evidence fún ló máa ń sọ pé rọ́ọ̀lì yàn ń pa eléyìí wọ́n fún yín ní evidence so ẹ̀yin kẹ́ lọ rí kẹ́kẹ́ tí wọ́n náà ń pa ní àbíkọ́ ẹ̀dẹ̀ ní wọ́n náà ń pa tó fún yín evidence. tó bá bá yín lójijì lẹ máa sọ ẹ má sọ pé èwo ni rọ́ọ̀bẹ̀ wọ́n fún yín evidence náà wáyé dẹ́rù bá mi ṣe máa bá mi lójijì ṣé mo ṣe ń ka kùránì ní tàdúrà mi jẹ́ nígbà tí bá ka kùránì ibi tí mo kà lẹ́ ẹni sùn ya January ibi tí mo kà lẹ́ẹ̀kan yẹn ṣe ẹ ti bá pàdé rí bẹ́ẹ̀ ṣe ń ka Quran. mo kí lọ́ọ́ tù ní àmọ́ ṣe máa lọ́ọ́ tù àdúrà mo ń wá kí n fẹ́ máa lọ́ọ́ tù bẹ́ẹ̀. òun ló là ń sọ fún yín ṣe rí àwọn àǹfààní ló kàn sọ fún yín pé àdúrà wà ní Quran kò sí àdúrà ń bẹ náà nísìnyí báyìí tí bá ní kẹka ṣé mo lè sọ̀rọ̀ ẹni pé kò sí àdúrà ẹni kò sí àdúrà ní Kùránì tí ẹ bá jẹ́ ka àyà àkọ́kọ́ ní Kùránì normal yan máa rí gbígbàdúrà bẹ̀ ẹ̀jẹ̀ ní kò ní àbí kò sí àdúrà kankan bẹ̀. Óyá now ẹja ṣe àpẹẹrẹ kan ẹ fẹ́ ṣe exam ẹ wá nípa ẹ gbàdúrà kí ẹ pass exam yẹn ṣé ẹ jókòó ẹ study fún exam yẹn àbí ẹ jókòó ẹ study fún. mo ṣe ní study for exam báwo máa ṣe lọ ní ọdún mo ti gbọ́ ẹ ti study fún ẹ ti study fún ẹlòmíì tó wà nínú classroom yẹn tó yẹ pé kò ń ṣe Christian kò ń ṣe Muslim kò ṣe kankan tóun náà study fún exam yẹn ó pass àbí kò pass. Ọlọ́run ló fún yàn ní mímọ́ náà ó máa pass náà ìyẹn kọ́ ni máa ṣe ìfi Ọlọ́run sílẹ̀. èèyàn fẹ́ ṣe exam ó di dandan tí yàn ṣàdúrà kúrò lé ó di dandan tí yàn ṣàdúrà pé yàn fẹ́ ẹ jẹ́ sọ̀kan fún yín tẹ́ bá fẹ́ ṣe exam tẹ́ ẹ bá kàwé ẹ bá gbàdúrà láti ní da next year odò lẹ máa gbà. torí pé kí ni báwo ni a máa ṣe fẹ́ lọ ṣe exam téèyàn ní kàwé. tẹ́ bá ti kàwé ṣẹ́ni tẹ́ bá ti kàwé ẹ ti obey principle láti pass exam yẹn nìyẹn. So bóyá ẹ gbàgbọ́ nínú àlá àbẹ́ ìgbàgbọ́ nínú àlá ẹ máa pass. ẹ ṣàlàyé kan fún yín pé ṣé mọ̀ pé àwọn tó ń kàwé kúrò lé lọ sínú exam tí wọ́n ṣàdúrà ṣé mọ̀ pé tọ́lọ́ bá ní pé máa fail máa fail. Wọn kàwé yẹn dáadáa ni àgbérùgbésọ̀ ni wọ́n gbé so wọn gbé dáadáa àwa náà máa ń ṣàgbérùgbésọ̀ ń gbà mí so wọ́n ṣe àgbérùgbésọ̀ wọn gbé kinní yẹn dáadáa ló jẹ́ kí ó padà dànù. àwọn tó mọ̀wé nílé ayé lè ní ṣé wọ́n lẹ́sìn ni
èèyàn tó ṣe ná èèyàn tó ṣe gbogbo àwọn nǹkan tá à ń wò léni they are not religious people and they are very wealthy people so gbogbo àwọn nǹkan tá à ń fà ti sọ fún yín pé àdúrà kan wà ní kùránì ìgbìyànjú ló ń gbà tẹ bá fẹ́ ṣe fẹ́ bọ́ sí comment section kẹ́ lè máa bá wọn comment cause òkè lẹ́wà àwa ni kẹ́ bá sọ̀rọ̀ so ìgbìyànjú ló ń gbà ó dàbí èèyàn tó fẹ́ travel out ń sìn kò ní passport kò lọ fún interview kò lọ fún anything báwo ló ṣe fẹ́ rí visa so tẹ́ bá ti ṣe gbìyànjú nǹkan yẹn ẹ ti obey principle láti lè pass àbí láti lè ní nǹkan yẹn nìyẹn èèyàn tó fẹ́ di doctor tí ò lọ sí secondary school tí ò lọ sí primary school báwo ló fẹ́ ṣe di doctor but tó bá ti bẹ̀rẹ̀ sí ní lọ sí primary school tó ti ń lọ sí secondary school now ó ti ń obey principle láti lè ti di doctor ni so àwọn nǹkan tá à ń sọ fún yín tẹ́ pé irọ́ ni Quran là ń kà ajẹ́ pé tẹ́ bá sọ pé irọ́ ni ẹ̀mí pé Allah ń parọ́ nìyẹn because àwa kọ́ la sọ̀rọ̀ nínú Quran Allah ló sọ̀rọ̀ nínú Quran so indirectly ẹ̀ sọ wípé onírọ́ ni Allah. ó lè jẹ́ káwọn náà sọ̀rọ̀ àwọn náà ti wà ní ó ti pẹ́. ó yẹ sọ̀rọ̀ ta ló wọlé ta ni ẹ káàbọ̀. ẹjọ sista January ẹ fẹ́ bá sọ̀rọ̀ kan tó lọ ẹjọ. ẹ ní sùúrù kẹ́ tó bá wọn sọ̀rọ̀. ok àwọn náà fẹ́ sọ̀rọ̀ ni. ó yàtọ̀ sí ìdè ẹ sọ̀rọ̀. ìgbà tó yẹ kí n sọ̀rọ̀ nítorí mo fẹ́ fìdí kankan múlẹ̀ ni nípa àkàrà ògùn dẹ̀ ti drop so mi ò rò pé nǹkan tí mo lè sọ mi ò pọ̀ sí bóyá èmi náà máa drop nísìn. ok ṣé àgùntàn Israẹli nìyẹn àbí. ẹjọ ẹ jẹ́ kí bá sista January yẹn sọ̀rọ̀. ok ó yẹ ní sùúrù. sista January wò lè fẹ́ bá sọ̀rọ̀ àwa la wà bí ẹ fi sista January lé àwa là ń ṣètò. ẹ má bínú ẹ má bínú ṣe rí reason tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé òní ìkọ́ni mi ò kí n gòkè ni ṣe get but mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ ní live yín I get me mo dẹ̀ máa ń rí different Muslims tó jẹ́ pé wọ́n jẹ́ novice bíi tèmi náà tẹ́ pé ẹ ti máa ń gbé sókè dáadáa ṣe get mo kàn máa ń rẹ́rìn pé because this thing is very difficult for someone to accept just like that because gbogbo wa láti lọ fà nínú ẹ̀sìn yìí gan ṣe get I'm also a Muslim but kíní yìí ó rí lè ṣí wa lójú gan so nǹkan tí mo wá fẹ́ try láti sọ fún mi sister January yìí náà ò ní wípé ṣe rí nǹkan tó ń kà jáde nínú Quran yìí ṣe rí the only thing ẹ lè ṣe bẹ́ẹ̀ mi náà ṣe nìyẹn ẹ má jiyàn bí báyìí just all you need to do láti jẹ́ kẹ́ ẹ fi ìdí nǹkan tó ń sọ múlẹ̀ bóyá òótọ́ ni o bóyá irọ́ ni o ẹ lọ sọ́jà ẹ lọ ra Quran ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ lọ sọ́jà ẹ lọ ra Quran ní language tẹ́ bá mọ̀ pé ẹ mọ̀ dáadáa ẹ ní sùúrù tó bá jẹ́ pé English lẹ mọ̀ ká tó bá jẹ́ pé Yorùbá lẹ mọ̀ ká ṣẹ́ni tó bá ti sọ́ ń bì báyìí ẹ̀yin ẹ̀ wá ṣí because instead tẹ́mi sọ pé irọ́ náà ń pa all you need to do is go and read it yourself ẹ máa rí iṣẹ́ tẹ́ bá kà ẹ̀yin náà ẹnu ayé yín tẹ́ bá kà fúnra yín ẹ̀ nílé ṣàmì mi ní parọ́ fún yín ẹ̀ nílé ṣàmì so all you need to do is kẹ́ jára kò yín sí ṣẹ́gbẹ́ kò yín sí tòótọ́ láti gbà mi ò gòkè ní wọ́n tọ́ ọgbọ̀n sáré mi ní parọ́ fún yín yímọ̀ tó lọ èmi ò lọ mọ́ṣáláṣí wọ́n ń pèrò ní ìbílẹ̀ mi ní parọ́ fún yín kò ní bí mi gan. mo fẹ́ béèrè question. èmi ò ṣe fẹ́ gbọ́ ẹ máa gbọ́ ṣẹfẹ́ gbọ́ mi ṣẹfẹ́ gbọ́ mi. mo gbọ́ yín sà mo gbọ́ yín. ẹni tí ó sọ pé ṣẹ́rí ẹni tó sọ pé mi ò kì í ṣe ẹni tó ní mi ò kì í ṣe Muslim yẹn àgẹ̀tì mi ṣẹ́rí nǹkan kan wà nígbà mi jẹ́ pé for example say a lot of us ta jẹ́ Muslim this language this Arabic language we learn it even I myself I learn it in a hard way pẹ̀lú kòbókò náà fi kọ́ wa ní ilé kí o tá pa in order to understand this language ní kíkà ṣe get àríyànsìn but now that I'm now hearing the meaning of what I have been learning when I was young ti pẹ̀lú ẹgbà how will you fucking feel. sà ẹ jẹ́ má bínú mi ò ṣe àfà o àmì Muslim bọ́ mi ò ṣe àfà. sà ẹ má bínú ibo lẹ ka kéwòn yín dé. mo gbọ́ yín ibo lẹ ka kéwòn yín dé. ibo ni mo kà dé ìwọ̀n àníwọ̀n bá ti mo kà tí bá lè delete ẹ̀ mọ́ ẹ̀bùn mi máa delete ẹ̀. ẹni sùn ṣé ẹ parí Kùránì. ìwọ̀n bá ti mo kà tí bá lè delete ẹ̀ mọ́ ẹ̀bùn mi máa delete ẹ̀ because it's all just. ẹ má sọ pé just Kùránì ò kì í ṣe just sọ. mo gbọ́ yín. hello sir moderator ẹjọ ọmọ ẹtí bí sókè láti ẹjọ mi kò fẹ́ bí question I'm not here to argue please. Mr. Prince ẹ kọ́ pọ̀ jẹ́ kẹ́ sọ̀rọ̀ ó lábàá ìjọba la máa ń sọ̀rọ̀ bí kò ṣe. Anyway Sister January tẹ́ bá ń gbọ́ mi èmi Sister January all I want to tell. ẹ má mi ó dẹ̀ kan ti busy ó yá Mr. Prince ẹ sọ̀rọ̀. ẹ kalẹ̀ ẹ kú program ẹjọ mi èmi kàn fẹ́ béèrè question I'm not here to argue. Number one nígbà tí January béèrè wípé irú ẹ̀sìn wo ni ẹ̀ ń sìn a mọ̀ wípé Muslim wà Christian wà this particular program ẹ̀sìn wo gangan lẹ̀ ń sìn
Okay, That's ṣé number one question. Mùsùlùmí lẹ́yìn àbí Kristẹni? Yeah, I'm a Muslim. Okay, ọmọ kóòtù òjìrì làwa. Kí Àwa ò ni lẹ́sìn. nǹkan tí mo understand by Okay, àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá làwa gbé dání. mo ń bọ̀ Big Joes nǹkan tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ tí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ ni pé tí wọ́n bá sọ pé Muslim, the Arabs are the Muslims because Islam belongs to the Arabs. It is their own culture. Àwa nílẹ̀ Yorùbá we don't have anything religion. Àṣà àwa náà ní àṣà àti ìṣe dandan tiwa, ọmọ Yorùbá ni wá, kì í ṣe Muslim. Àwọn Arab ni Muslim because the moment you call yourself a Muslim, you are telling the Arabs, you are telling us that you are an Arab. Right? The foreigner lórí ilẹ̀ yín, your land will belong to the Arabs. Wọ́n máa padà wá claim ilẹ̀ yín, wọ́n máa padà gba ilẹ̀ yín, wọ́n ti ń gba Somalia, wọ́n ti ń gba Sudan. So we are not Muslims. Ọmọ Yorùbá ni wá and Yorùbás are not Muslims. Torí ẹ̀dá ṣe ń tẹ̀lé láti jí ẹ̀yin tẹ̀ ń sùn tẹ̀ ṣì wà nínú ẹgbẹ́ òkùnkùn Islam tẹ̀ náà ń ṣe Islam. Ẹ má sọ pé àwọn ẹgbẹ́ òkùnkùn ni Sister January ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ṣe wà nínú Islam yẹn sì tẹ́ bá sọ pé ẹ ṣe mọ́ nǹkan tó wà nínú Quran ni pé kán pa yín. Bóyá ẹ ò mọ̀ January ó jẹ́ ìdákẹ́ ọmọ agbẹ́jáde ẹ jẹ́ kí Prince sọ̀rọ̀. Ẹ má sọ pé bí akíní. Èwo lélẹ̀ ṣé bíbá ẹ jẹ́ market ni àbẹ̀wò gbogbo. 1 2 3 4 Muslim bí mẹ́rin so ẹ ká ṣe. Ìgbà tí wọ́n sọ wọn sọ pé market ni. Mo bọ̀ hold on Prince ó yẹ tán máìkì yín. Ẹ kí Prince máa sọ̀rọ̀ wọn lọ tí Prince bá di délẹ̀. Ẹ̀yin jẹ́ ìyókù tẹ́ ń sọ ìsọ pé market ni. Hold on now Mr. Nuru Prince ó yá. Ẹ ń pa àwọn èèyàn lọ sí di oògùn yín ṣògo yín òun lè ń pè wọn lọ sí. Ẹ sọ ẹ̀yin fẹ́ pè yín pé yàn lọ sí ìdíṣìgìdì àlá. Nídìí àti agi ìwọ tó bá yẹ pé wá sókè láti agi ìwọ ti wá sókè. Nídìí àti kò kàn béèrè question ní kó má ti dá ní òpin sí ìjà ni wọ́n ní kẹwàá jà ń bì náà. Ìjà kan wọ́n ní kẹwàá jà ń bì. That's number ẹ ṣeun jàre nǹkan tí tẹ sọ ìdẹ́ni number 2 yẹ sọ wípé ọmọ Kwara Òjìrè wọn lẹ́sìn tiwọn but tí Christian àmọ́ pé tí Christian ló bá gbàdúrà sí wọ́n ní bọ́n ṣe máa ń communicate pẹ̀lú Ọlọ́run tí àwọn Muslim ló bá gbàdúrà ní wọ́n ṣe máa ń communicate pẹ̀lú Ọlọ́run but ẹni tẹ́yìn sọ pé kóòtù Òjìrè ní ẹ̀ tẹ́yìn máa fẹ́ béèrè nǹkan báwo lẹ ṣe ń communicate. Ẹ ṣe so Christian Ọlọ́run kọ́ ni wọ́n communicate pẹ̀lú Yahweh lọ́n communicate pẹ̀lú Muslim Ọlọ́run kọ́ lọ́n communicate pẹ̀lú Allah ni wọ́n communicate pẹ̀lú. Nílẹ̀ Yorùbá àwa náà ní ìlànà tá a fi ń bá Olódùmarè sọ̀rọ̀ tó ti wà nílẹ̀ Yorùbá tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá we are not here for that. Ẹ lè máa bi wá léèrè ìbéèrè pé báwo lẹ ṣe ń ṣe ní nílẹ̀ Yorùbá ìdílé kọ̀ọ̀kan ló ní nǹkan tí wọ́n ń ṣe nílé wọn lọ ní àṣà àti ṣe wọn tí wọ́n ní nǹkan tó máa gbà àkàsọ̀ dọ́dọ̀ Olódùmarè so wọ́n ní bó ṣe ń bá Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ so nǹkan tẹ́ gbé wá Islam Allah lẹ gbé wá Allah is never Ọlọ́run Olódùmarè Yahweh is never Ọlọ́run Olódùmarè kò jọra wọn àwọn nǹkan ìlú mi lẹ gbé wá sílẹ̀ wa ẹ wá ń pè ní nǹkan tọ̀dọ̀ tí wa ó dẹ̀ yàtọ̀ síra wọn. bá Ọlọ́run sọ̀rọ̀ lọ. Ẹ bá ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ tẹ́ bá tó bá pọ̀ ọmọ Yorùbá ni ẹ máa padà lọ sílé pé àwọn bàbá wa báwo náà ṣe ń communicate pẹ̀lú Ọlọ́run Olódùmarè ló dẹ̀ pé nǹkan tó bá fẹ́ Ọlọ́run máa ṣe tí òjò ò bá rọ̀ báwo ló ṣe ń bá Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ tójò dẹ̀ máa rọ̀ tó bá ń fẹ́ nǹkan báwo ló ṣe ń bá Ọlọ́run Olódùmarè sọ̀rọ̀ tó dẹ̀ máa rí ilé ilẹ̀ máa padà sí ibi kọ́lá tí máa kọ́ yín yẹn nǹkan tá à ń sọ fún yín bí nǹkan tá à ń sọ fún yín bí ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n yànnà náà ẹ̀tàn nǹkan tá à ń sọ fún yín bí ni pé nǹkan tẹ́ ń ṣe yẹn tẹ́ ẹ gbé wá sílẹ̀ Yorùbá tẹ́ ní ká wá gbà yẹn kò kí ń ṣe tọ̀dọ̀ tiwa ẹ fẹ́ fi pa identity wa rẹ́ ni ẹ máa change orúkọ wa ẹ máa change èdè wa ẹ máa change àṣà wa ẹ máa sọ wá di tọ̀dọ̀ tiwa gángan fún wa tọ̀dọ̀ tiwa gángan. ẹ ṣe tọ̀dọ̀ tiwa gangan yẹn tẹ́ bá fẹ́ mọ̀ ẹ wá padà lọ sílé yín unless tó bá wọ́n ti parun tán wọ́n ti kọ́ńkà wọn nílé yín lókù tán bá ti kọ́ńkà wọn tán nílé yín ẹ padà lọ sílé ilé lè máa lọ kì í ṣe bíi ibi ọ̀rọ̀ Islam là ń sọ láti jẹ́ kẹ́ mọ̀ pé irọ́ lásán ni Allah ṣìgìdì ni. So Prince go ahead. Can I talk now? Okay, thank you very much sir. Okay, bí nǹkan tẹ́ ẹ sọ ń sìn ni pé kí n padà lọ sílé bó ṣe àwọn pé nǹkan tí program yìí wà fún to enlighten àwọn nǹkan táwọn kẹfì yé wa ni ẹ̀wọ̀n dáadáa tí mo fi béèrè question yẹn tẹ́ bá ní kankan padà lọ sílé nísìlé tó já sí wípé nǹkan tó fi brought you up Quran bí nǹkan tẹ́yìn jẹ́ ń sọ ń sìn bọ̀ ẹ̀yin ti ní ọ̀lẹ́ jẹ́ pé nǹkan wọn lọ tún sí ẹ bá sọ pé tó bá fẹ́ communicate ní ilẹ̀ kóòtù Òjìrè o ìwọ kan sọ nǹkan báyìí àbí kò ṣe nǹkan báyìí kò ṣe nǹkan báyìí nǹkan tó ń fẹ́ ló ṣe I can sit down I just think wípé okay nǹkan tẹ́ ń bá mi sọ òdodo ọ̀rọ̀ ni but bí ìgbà tẹ́ ń sọ ní ìsìnkú kí n tún máa padà sílé definitely ẹ fẹ́ kí n liberate náà nìyẹn. Alright, ẹ jẹ́ kí n tún ṣàlàyé fún yín báyìí kó tún lè yé yín. Number 1, kò sí nǹkan tó ń jẹ́sìn nílẹ̀ Yorùbá. Ṣé you understand? And you can live your life without even doing any religion. Láì ṣe anything. Even tó bá sọ pé ẹ ò fẹ́ ṣe nǹkan tó ń ṣe nílé yín, kò kan anybody. Ṣé you understand? Tẹ́ bá ní ẹ ò fẹ́ ṣe nǹkan tó ń ṣe nílé yín, kò kan anybody, nǹkan kan ò lè ṣe yín. But ẹ̀sìn, irọ́ lásán ni, wọ́n fẹ́ fi erase wa ni. Ṣé you understand? Tẹ́ bá wá sọ pé ẹ fẹ́ mọ̀ dáadáa nípa anything bóyá ó ní nǹkan tó ń ṣe nílé yín bóyá ní ìdílé tọ̀dọ̀ tí yín ìdílé Ògún lẹ ti jáde ẹ máa kọ́ ṣàwárí ara yín tẹ́ ẹ bá wá mọ nǹkan yẹn bó ṣe ń ṣe
a ní àwọn page tá a máa jẹ́ kẹ́ lọ ọ̀dọ̀ ifá ṣe sìn tẹ́ bá lọ ọ̀dọ̀ ẹ̀ wọ́n máa kọ́ yín ọ̀dọ̀ ifá lọ́dún tẹ́ bá lọ síbẹ̀ wọ́n máa ṣàlàyé fún yín ọ̀dọ̀ ẹjọ́ ta ló mọ àwọn page yẹn. Fáṣòótọ́ Ifá aláré owó Apàṣẹfà ẹ̀ so àwọn page yẹn Apàṣẹfà Benili tó bá ti gbọ́dọ̀ Benili gan Benili lẹ lọ tẹ́ bá lọ page tó bá wà láì tẹ́. mo lẹ́nìkan tó béèrè question kan tí wọ́n béèrè question kan tó sọ pé kó tó lè nǹkan kan wà tí máa ń ṣe yẹn pé. ṣẹ́rí ẹ̀yin èèyàn tẹ̀ ń wọlé tẹ̀dẹ̀ ń gbọ́ wa ilé kéwú tilẹ̀ Yorùbá ń bí báyìí tó bá ní nǹkan tẹ́ fẹ́ mọ̀ outside ilé Quran Hadith there are numerous pages that they deal with that and they will explain to you deep down so a lè máa ṣe bí ká tún gbélé ká gbélé kí ló dé ẹ fẹ́ ya wá lápá dànù ni ẹ jọ. ẹ jẹ́ support yín ṣe rí nípa pé tójú bá fẹ́ rọ̀ náà gbogbo nǹkan kò ń ṣe Ọlọ́run ti fi ètò fáwọn èèyàn ó dàbí technology kan tọ́wọ́n ìbò ẹ̀ṣẹ̀ rí ń sìn tí wọ́n ń lò ní Saudi tó láti máa sọ fún àwọn èèyàn pé kò sí àyà tí wọ́n lè kánú Quran tó lè rọ òjò àwọn bàbá tí wá dẹ̀ ní gbólóhùn àti ewé tá máa lò pọ̀ báyìí tá máa ṣe tójú dẹ̀ máa rọ̀ tá tún lè fi mú òjò àwọn scientists ń sìn wọ́n ẹ̀ṣẹ̀ rí wọ́n ẹ̀ṣẹ̀ ń lò ní Saudi ni tó fi ń rọ òjò fún wọn nílẹ̀ ilẹ̀ aṣálẹ̀ wọn so ẹ máa gbé bá rí yàn tó ń bèrè báwo la ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀ àwa kàn ní nǹkan tá à ń ṣe nílẹ̀ wa ẹ máa gbọ́ nǹkan tèmi kan sọ fún yín àwa kàn lọ́wọ́n ètò tá a ti ń ṣe nílẹ̀ wa so gbogbo pé wọ́n ń bá aláṣọ̀rọ̀ yẹn irọ́ ni gbogbo yẹn kò sí nǹkan tí Kùránì lè ṣe ẹ máa tọ́ áyà ẹ̀yọ kan kò sí nǹkan tó lè ṣe nínú Kùránì so Mr. Prince tẹ bá tiẹ̀ máa tọ́ tẹ bá jẹ́ Yorùbá tẹ bá nìkan tẹ fẹ́ béèrè ẹ lọ lé kẹ padà lọ béèrè níbí báyìí nípa Islam la máa ń ṣe tẹ bá fẹ́ béèrè ẹ lè béèrè nípa Islam la ń ṣe ń bí ìbàṣẹ get so kò sí nǹkan tó wà ní Kùránì kò lè ṣe nǹkan kan kò sí àyà tó lè dá òjò dúró kò sí àyà tó lè pe òjò kò sí àyà tó lè ṣe nǹkan fún yín kò sí ìwòsàn lásán ní Kùránì ẹja ìrẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ ìgbà tí Muhammadu jẹ májèlé kò sí àyà tó lè kà tó máa bá gbọ́ májèlé ẹ̀ orí fífọ́ tó gbà tó rí fọ́ Muhammadu gbà tó jẹ májèlé kò sí àyà kan tó rí lò nínú Kùránì kò sí nǹkan tí Kùránì lè ṣe nǹkan tá à ń sọ fún tẹ́ bá fẹ́ béèrè yín nípa Islam là ń ṣe ń bí ìbàdàn bá ti ṣí máìkì yín tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ béèrè nípa alẹ́ wa o ọ̀dà pèjì wà tó ti máa ń ṣe níbí ìbàdàn nípa Islam là ń sọ ẹ ṣe. ọlá ṣé òṣèwà ń bẹ. wà bẹ́ẹ̀. alright so ẹ jẹ́ ká kọ́ ṣe báyìí kí kinní yẹn kó lè yé wa torí bí nǹkan tá a fẹ́ sọ ń bì kò sí irọ́ kankan bẹ́ẹ̀ òdodo la máa sọ so lákọ̀ọ́kọ́ kí Islam tó bẹ̀rẹ̀ ọlá ṣé o ṣe bí dájú ń gbọ́ mi ṣe bọ́ wà ń bẹ̀. bẹ́ẹ̀ wọ́n gbọ́. wà mẹ́ mo ń gbọ́. alright sir kí Islam tó bẹ̀rẹ̀ torí ṣe ǹjẹ́ mọ yín tó gba Islam wa tó mú Islam wa ọlá ṣé o. Ànábì Muhammad. bẹ́ẹ̀ ni Muhammadu ló mú Islam wa so kí Islam tó bẹ̀rẹ̀ ohun àwọn nǹkan tí wọ́n ń sìn ní ilẹ̀ Lárúbáwá bí kán máa sin ère kán máa sin òkúta idol bẹ́ẹ̀ ni now ǹjẹ́ ẹ mọ̀ wípé ìkan nínú àwọn idol yẹn ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ mọ̀ bí wọ́n sọ pé 360 idols ni wọ́n bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ bí Allah ó jẹ́ ìkan òun gangan lórí àwọn idol yẹn ẹ mọ̀ àbẹ́ mọ̀. bẹ́ẹ̀ àmì ìmọ̀ ilé ẹ̀rọ. àwọn irọ́ tí àwọn àfà tí wọ́n pa fún wa tí wọ́n dẹ̀ jẹ́ kí àwọn èèyàn rí òdodo yẹn Allah ó jẹ́ ìkan nínú àwọn ṣìgìdì tí wọ́n ń sìn torí pé nígbà yẹn mo máa gbẹ́rìí jáde fún yín sìn yìí o torí pé nígbà yẹn kí Islam tó bẹ̀rẹ̀ àwọn nǹkan tó ń sìn yẹn òun ni wọ́n máa fi ń sọ orúkọ ọmọ wọn bí téèyàn bá ń jẹ́ Lat wọ́n ní Alat so irú ẹni tó bá jẹ́ Alat wọ́n lè sọ ní ẹrú òrìṣà yẹn Abdullat irú ẹni tó bá ń jẹ́ Manat Abdulmanat bó ṣe ń sọ àwọn orúkọ ọmọ wọn nìyẹn náà bàbá tó bí Muhammadu ṣe mọ orúkọ ẹ̀. àmì mọ orúkọ rẹ̀. bàbá tó bí Muhammadu Abdullah ló ń jẹ́. yà. Abdullah ṣe mọ túmọ̀ Abdullah. àmì mọ túmọ̀ Abdullah yẹn. ìtumọ̀ Abdullah ni ẹrú Allah ǹjẹ́ wọ́n ṣe ń sọ orúkọ yẹn lénìí. bẹ́ẹ̀ ni wọ́n sọ. so ìtumọ̀ Abdullah òun ni ẹrú Allah now ṣé Abdullah tó jẹ́ bàbá Muhammadu ṣé mùsùlùmí ni. mùsùlùmí kọ́ ẹ ṣe mùsùlùmí kọ́ kákan lè máa get fact yẹn right kò kí ń ṣe mùsùlùmí now bàbá tó bí Muhammadu tó ń jẹ́ Abdullah ṣe mọ̀ ohun kan ló fúnra ẹ̀ lórúkọ bàbá tiẹ̀ náà ló fún lórúkọ bàbá Muhammadu ló fún lórúkọ ṣé ẹ mórúkọ bàbá Muhammadu Abdul Muttalib ló ń jẹ́. okay. so Abdul Muttalib òun ni olórí àwọn abọ́ṣigidi ọwọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ Kaaba wà. okay. so gbogbo àwọn ṣìgìdì yẹn tán bí 360 deities yẹn
wọ́n kó wọn rọ kiri ká Kaaba ní, so gba àwọn tó bá fẹ́ lọ sí hajj tí wọ́n ṣe léyìn náà wọ́n ti máa ń ṣe tipẹ́, àwọn ṣìgìdì yẹn náà ni wọ́n ń ṣe fún. So Abdulmutalib ìgbà tó bímọ àbígbẹ̀yìn ẹ̀ ó bí ọkùnrin 10, àbígbẹ̀yìn ẹ̀ òun ni Abdullah, ẹrú Allah. Abdullah yẹn ló bí Muhammadu. So Muhammadu yẹn ló wá gba Islam wá. Nǹkan tí Muhammadu wá ṣe ni wípé gbogbo àwọn ṣìgìdì tá à ń sìn àwọn 360 deities sí, ẹ má jẹ́ ká sìn wọ́n, ẹ jẹ́ kó jẹ́ Allah nìkan la máa sìn. Torí pé Allah yẹn òun ni deity ti ìdílé tọ̀dọ̀ tí wọ́n, ẹ mọ̀ pé bàbá tiẹ̀ Abdullah ló ń jẹ́. Bẹ́ẹ̀ni. Pé fún àpẹẹrẹ bóyá ní ìdílé tèmi ń sìn kó jẹ́ pé bóyá Ògún ló ń bọ́ nílé mi, kí nǹkan dédé dìde ńjọ́ kan kí n sọ pé irọ́ o, gbogbo àwọn ẹ̀yin tẹ́ ń bọ Ṣàngó tẹ́ ń bọ Bàtálá yẹn irọ́ nísìn Ògún nìkan ni gbogbo wa máa bọ. Tó ń yé yín nǹkan tí Muhammadu ṣe nìyẹn. Now gbogbo wa ti rí, mo kọ́kọ́ fẹ́ gbé ẹ̀rí kan jáde láti jẹ́ kẹ́ mọ̀ wípé Allah ó ti wà, wọ́n ti ń sìn, ó jẹ́ olórí àwọn ṣìgìdì yẹn kí Islam tó bẹ̀rẹ̀. Lẹ́yìn yẹn mo máa gbé àwọn àyà Quran kan jáde tá a jọ máa kà, máa ṣẹ̀ wá gbé fọ́tò Allah gangan tí àwọn mùsùlùmí tí ẹ̀ ń sìn lẹ́yìn, máa wá gbé fọ́tò yẹn máa gbé jáde. Ẹ̀yin náà níbi tẹ́ ẹ wà ẹ lè tẹ̀ sí Google fún ara yín wípé ǹjẹ́ Allah ṣé ṣìgìdì tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀ ní kí Islam tó bẹ̀rẹ̀? Wọ́n sọ fún yín pé Allah wọn kò bímọ, ẹnìkan ò bí, bẹ́ẹ̀ ni wọn kì í bí ṣìgìdì, wọ́n máa ń fọwọ́ mọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ pé Allah yẹn kò bímọ. Kí Islam tó bẹ̀rẹ̀ Allah yẹn ó ní àwọn ọmọ 3 tí wọ́n ti mọ, wọ́n mọ wọn náà ní ó jẹ́ ọmọ Allah tí wọ́n dẹ̀ ń sìn wọn along with Allah. So àwọn ọmọ yẹn Alat, Almanat, Aliuza, tẹ́ bá bi àwọn àfà wọ́n á ṣẹlẹ̀. So ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ẹ̀rí kan jáde kí n ká béèrè lọ́wọ́ Google pé ǹjẹ́ Allah ṣó ti wà nínú àwọn ṣìgìdì tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀? Tó bá wà lẹ́yìn ni Allah ṣe rí, máa jẹ́ kẹ́ mọ̀ wípé ìrun kíkí tẹ̀ ń kí lẹ́yìn wọ́n ti ń kí ìrun yẹn kí Islam tó bẹ̀rẹ̀, ṣìgìdì Allah ni wọ́n ń kírun yẹn fún. Àwẹ̀ Ramadan tẹ́ ń gbà lẹ́yìn wọ́n ti ń gba àwẹ̀ Ramadan yẹn kí Islam tó bẹ̀rẹ̀, ṣìgìdì Allah lè ń gbàwẹ̀ yẹn fún. Gbogbo òpó ẹ̀sìn Islam pátápátá wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀, ṣìgìdì Allah ni wọ́n ń ṣe fún. Allah yẹn tí ẹ̀ ń sìn lẹ́yìn ṣìgìdì ni. Allahu Akbar tẹ́ máa ń ṣe yẹn wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀, kò kí ń ṣe pé Muhammadu ló mú wá. Ṣé ń gbọ́ mi sà? Bẹ́ẹ̀ni. À ń gbọ́. Alright, so ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ẹ̀rí jáde pé ǹjẹ́ Allah yìí ṣé ṣìgìdì tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀ ni kí Islam kó tó bẹ̀rẹ̀? So ẹ̀rí yẹn mo fẹ́ gbé jáde, máa gbé wá ń sìn, ẹ fún mi ní ìṣẹ́jú kan. Okay, and then ẹ má gbàgbé Quran 21:55 tí yá ànábì tó lọ wo gbogbo àwọn ṣìgìdì inú Kaaba yẹn tó fi sí Allah kù, tó ní pé Allah ni wọ́n máa bi léèrè ọ̀rọ̀ táwọn mùsùlùmí bá ní ìbéèrè. So ó fi ṣìgìdì Allah yẹn sínú Kaaba. Ẹ máa rí pé tẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ kírun ẹ máa dojú kọ Kaaba yẹn, ìyẹn àkọ́kọ́. Ẹ máa rí pé tẹ́ bá lọ sí àjìrí, tẹ́ bá dé àjìrí ẹ máa porí ká rẹ̀, ẹ máa tàwáàfù, ẹ máa ní Allah mo ti dé o, èmi Allah mo dé sílé rẹ o, kìnìkan. So Allah yẹn ṣìgìdì yẹn inú bẹ̀ yẹn ló wà ní gbogbo mùsùlùmí fi máa kọjú síbẹ̀. So ìyẹn náà wà ní Quran tí ó ti sọ ànábì ṣàlàyé pé eré ṣìgìdì yẹn, eré Allah yẹn, ìgbà tó wó gbogbo eré àwọn tó já àwọn aráàlú yẹn tán, eré lé bàbá tiẹ̀ tó jẹ́ eré Allah ó ṣẹ́kù síbẹ̀. So Quran 21:55. So tẹ́ bá tẹ̀ síbẹ̀ pé Allah ǹjẹ́ wọ́n ti ń sin Allah yìí kí Islam tó bẹ̀rẹ̀? Wọ́n ní yes, wọ́n ní bẹ́ẹ̀ ni. Allah, ère kan Allah or a deity referred to by that name, tàbí ère kan tí wọ́n ń pè ní ère Allah, ṣìgìdì Allah, was worshipped before Islam. Wọ́n ti ń sin ère yẹn kí Islam tó bẹ̀rẹ̀. In pre-Islamic Arabia, ní ilẹ̀ Lárúbáwá kí Islam tó bẹ̀rẹ̀, Allah was recognized as the high or supreme god. Wọ́n ní Allah wọ́n dá a mọ̀ gẹ́gẹ́ bí olórí àwọn ṣìgìdì. Even within the polytheistic context, sípò pẹ̀lú bó ti yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ṣìgìdì tí wọ́n ń sìn ó pọ̀, Allah wọ́n mọ̀ pé Allah jẹ́ ìkan nínú wọn. While other deities and idols were also worshipped, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ń sin àwọn ṣìgìdì míì yàtọ̀, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń sin àwọn ẹjọ́ Mr. Oyewande Mute ẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń sin àwọn ṣìgìdì míì, Allah was seen as the supreme deity. Wọ́n rí Allah gẹ́gẹ́ bí olórí àwọn ṣìgìdì, the god of the gods, òun ni Ọlọ́run fún àwọn gbogbo àwọn ṣìgìdì yẹn. Now, wọ́n ní in pre-Islamic Arabia kí Islam tó bẹ̀rẹ̀, Allah was not a new name. Allah kò kí ń ṣe orúkọ tuntun. The concept introduced with Islam tó jẹ́ pé wọ́n wá Allah yẹn náà ni wọ́n tún lò nínú Islam
It was recognized deity. Shigidi tí wọ́n dá mọ̀ ni òun ni Allah. Possibly a creator god or the highest god in the pantheon. Pé òun náà gbà as olórí gbogbo àwọn shigidi yẹn. Ìtumọ̀ Allahu Akbar ló bá ní Allahu Akbar. Ìtumọ̀ ẹni pé Allah ló tóbi jùlọ nínú àwọn shigidi. So Allahu Akbar yẹn wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ torí òun ni highest of the gods. Òun ni olórí gbogbo àwọn shigidi yẹn. Kò kí ń ṣe pé Muhammadu ló mú Allahu Akbar wá, wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. Ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Orúkọ Allah yẹn ni wọ́n fi sọ bàbá Muhammadu ní Abdullah, ẹrú Allah. Torí pé Abdul Muttalib, òun ọwọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ Kaaba wà. Wọ́n dẹ̀ ti ń worship Allah yẹn síwájú kí Islam tó bẹ̀rẹ̀. Mọ ìtumọ̀ nǹkan tẹ́ ka. Àwọn ìdí tá fi máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé àwa ọmọ Yorùbá a ní ọpọlọ gan. We are very smart. And kò make sense káwọn wèrè kan gbé wèrè kan wá láti ibì kan wá ní ká máa kà láì mọ ìtumọ̀ nǹkan tá à ń kà. The very first thing ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ lọ mọ ìtumọ̀ nǹkan tá à ń kà. Now ìtumọ̀ Alam Tara Kaifa yẹn mo fẹ́ gbé síta ń sìn ká wá jọ kà kí n wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Òun ni ó ní Alam Tara Kaifa fadà lọ́kàbí ó ní ẹ kí n kà lédè Yorùbá. Ṣé o kò wòye sí bí Olúwa rẹ ṣe àwọn ọ̀rọ̀ ìjọ ilérin ni? Ṣé ẹ mọ̀ pé ìjọ ilérin àwọn kan ló fẹ́ wá wó Kaaba? Wọ́n wá sọ pé Allah ó rán àwọn ẹyẹ àbábílà sí wọn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé Islam ò sì bẹ̀rẹ̀ nígbà tí event yẹn ṣẹlẹ̀? Ẹ mọ̀ abẹ́ mọ̀? Ẹ ò mọ̀. Islam ò sì bẹ̀rẹ̀. Nǹkan yẹn ni wọ́n tún narrate fún Muhammadu bí ní Quran chapter Suratul Qadr, Quran chapter 105 yìí. Ṣé o kò wòye sí bí Olúwa rẹ ṣe ọ̀rọ̀ ìjọ ilérin ni? Ṣé kò sọ ète wọn di òfo àti ànùbí? Ó sì rán àwọn ẹyẹ níkọníkọ sí wọn. Wọ́n jù wọ́n ní òkúta amọ̀ tí ó ti gbaná sára. Ó sì sọ wọ́n di pòpòrò gbígbẹ tí ẹran jẹ lájẹdà sílẹ̀. Ìtumọ̀ nǹkan tá a kà nìyẹn o. Ẹ rí pé ìtàn ni àbí ṣàdúrà ni Ọlá Ṣéhù? Ara sà ìtàn ní sà. Tẹ́ mọ̀ pé tí n bá kà fún yín Lárúbáwá àmì lẹ máa ṣe. Bẹ́ẹ̀ni. Kò sádúrà kankan nu Quran. Àpẹẹrẹ kan lẹ rí. Now ibi tí mò ń lọ ní pé event yìí ó ṣẹlẹ̀ Islam dẹ̀ ti bẹ̀rẹ̀. Allah yẹn tí wọ́n sọ pé ó dáàbò bo ilé Kaaba yẹn torí ìgbà yẹn Abdul Muttalib òun ni ó gbé event yìí. Nígbà tí àwọn kan lọ kọ́ temple tán sọ pé àwọn máa wó Kaaba báwọn fẹ́ direct àwọn èèyàn kọ́ máa bọ̀ ní temple tọ̀dọ̀ tí wọn Christian lẹ́ni yẹn. Wípé káwọn èèyàn máa bọ̀ ní temple tọ̀dọ̀ tí wọn àwọn èèyàn ń lọ sí hajj torí hajj yẹn àwọn people yẹn fi ń pa owó ni. So náà ṣe ní wọ́n wá sọ pé àwọn fẹ́ wá wó àwọn gbà táwọn ìjọ ilérin dé wọn ò rí Kaaba wò. Òun ni wọ́n narrate fún Muhammadu bí wípé àwọn kan nígbà kan wọ́n fẹ́ wá wó Kaaba òun Allah òun lòun rán àwọn ẹyẹ níkọníkọ sí wọn tí kò jẹ́ kí wọ́n rí Kaaba wò. Meanwhile Islam ò tí bẹ̀rẹ̀. Allah ṣìgìdì yẹn náà ni wọ́n sọ pé protect Kaaba. Allah yìí kí wá ní orúkọ Allah yìí gangan? Ẹ rí wípé tẹ bá fẹ́ kírun ibo lẹ máa face? Ẹ máa ń face Kaaba àbẹ́ kì í face Kaaba? Bẹ́ẹ̀ni, Kaaba. Alright. Tẹ́ bá face Kaaba yẹn ẹ yẹ kí ọkọ̀ bí ń báyìí ṣọ́lọ́run nílé? Kaaba yẹn náà láǹfẹ́ ni pé nílé Ọlọ́run. Bẹ́ẹ̀ torí pé wọ́n scam yín ni Ọlọ́run ò nílé ibi gbogbo lọ́lọ́run wà. Ṣé get? Allah ló nílé. Allah ò kí ń ṣọlọ́run. Tọ́ba ọ̀hún kí ń tú orúkọ bí orúkọ yín ṣe ń jẹ́ Ọlá Ṣéhù sìn. Tẹ́ ẹ bá dé China níbi tí wọ́n ti ń sọ Chinese Ọlá Ṣéhù náà lè máa jẹ́. Wọn ò lè torí ẹ̀ kan change orúkọ yín sí Chinchan. Allah bó ṣe wà yẹn bá Allah ṣe kúrò nílẹ̀ Lárúbáwá tá Allah bá wá délẹ̀ Yorùbá Allah náà ló máa jẹ́ Yorùbá Allah òun ni Allahu kò kí ń ṣe Ọlọ́run. Àwa ti mọ Ọlọ́run Olódùmarè Ifá ni ohun Ọlọ́run kò kí ń ṣe Quran. Quran ni ọ̀rọ̀ Allah. Ṣé rí pé ó yàtọ̀? Ibi gbogbo ni Ọlọ́run wà àmọ́ Kaaba ni Allah wà. Náà mo fẹ́ kẹ́ ka Suratul Quraysh náà fún mi ṣé ẹ mọ̀ kí n tó ka ìtumọ̀ ẹ̀ fún yín ṣé ẹ mọ̀? Bẹ́ẹ̀ni. Ó yẹ ká fún mi. Lèyílá fi Quraysh hílà fi hímí látà ṣìtá ìwọ̀sá ìfàlẹ́hàbùdó àbá hazel bait alẹ́zẹ́ àti àmọ́ mi jóre wà á mọ̀nà mẹ́lẹ̀ hàn. Tẹ́ ẹ mọ̀ tún mọ̀ nǹkan tẹ́ ẹ kà? Àmì ìmọ̀ bàbá. Ṣé rí pé kò make sense? Ìdí tí àwọn ọmọ Yorùbá ṣe ṣègbé sínú ẹ̀sìn Islam ni pé wọn ò mọ ìtumọ̀ Lárúbáwá yẹn. Ìjọ́kíjọ́ tí ẹ bá ti mọ ìtumọ̀ Lárúbáwá tẹ́ ń kà ìjọ́ yẹn lẹ máa lọ dáná sun Kùránì yín torí wípé wọ́n kàn wá fi enslave wa ni. Now ẹ wá jẹ́ ká ka ìtumọ̀ nǹkan tẹ́ ẹ kà. Mo mọ̀ pé tí n bá kà fún yín sìn àmì lẹ máa ṣe
àwọn ẹlòmíì máa sọ pé tó bá ń wá owó tàbí kíní kan wọ́ta lọ́ka leadership creation yẹn lọ́ka 17 ká 33 irọ́ lásán ni ẹ máa wo ìtumọ̀ ẹ̀ máa wá bí tí bá kà tán ní tí bá kà tún mẹ́ máa wá bí ní ìbéèrè. ìtumọ̀ ẹ̀ ni ó ní ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣì láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. ẹ̀yin ará Kùréṣì ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé kàbá yìí. Allahu olúwa ilé kàbá ni kàbá ló ń gbé. So ẹ̀yin ará Kùréṣì ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. ẹ jẹ́ kí n kọ́kọ́ bi ṣé ọmọ Kùréṣì ni? mi ń ṣe ọmọ Kùréṣì o. Now nǹkan tó ń sọ bí àwọn ará Kùréṣì àwọn ará Mẹ́kà tó fi jẹ́ pé tẹ́ bá wọnú Kùránì gbogbo ìtàn àwọn Lárúbáwá lè máa bá ń bẹ̀ ẹ lè bá ìtàn ilẹ̀ Yorùbá ń bẹ̀. Now ìtumọ̀ nǹkan tí Suratul Kùréṣì yẹn mú ka yẹn ẹ jọ ṣáàdúrà ni. àdúrà kọ́. ṣe rí pé ìtàn náà ni. ó ń jẹ́ kó yé wa pé ẹ máa jọ́sìn fún ó ń jẹ́ kó yé wa pé ẹ máa sin Allah olúwa ilé Kàbá ló fi jẹ́ pé tẹ́ bá fẹ́ kírun ẹ gbọ́dọ̀ fèsì ilé Kàbá. Allah yẹn láti jọ́ ṣẹ̀mọ̀ pé Muhammadu kọ́ ló kọ́ Kàbá. Kàbá ti wà tipẹ́tipẹ́. wọ́n sọ pé Abraham ló kọ́ Kàbá. ǹjẹ́ mọ̀ pé irọ́ ni? ǹjẹ́ mọ̀ pé Abraham kọ́ Kàbá? Abraham ò dé Kàbá rí. irọ́ ni. the whole Quran irọ́ ni. tẹ́ ẹ bá lọ yẹ̀ wò àwọn Júù àwọn ló kọ́kọ́ sọ̀tàn Abraham wọn ò dẹ̀ sọ pé ó dé Kàbá rí. àwọn Christian náà sọ̀tàn Abraham wọn ò sọ pé ó dé Kàbá rí. kí wá ló dé táwọn Mùsùlùmí sọ pé Abraham ló kọ́ Kàbá? torí pé wọ́n fẹ́ lọ gbogbo yín, wọ́n fẹ́ darí gbogbo yín sí Kàbá. bíi pé kémi náà kí nǹkan jí lọ́sàn-án kan òru kan kí n sọ pé mo ti di òjíṣẹ́ Ọlọ́run, kí n wá sọ pé Abraham, kí n wá wò pé okay everybody ti ń tẹ̀lé ìtàn Abraham, wọ́n ti kó ìtàn Abraham jẹ, kémi náà wá sọ pé Abraham ló kọ́ Olúmọ rock. ṣe bẹ́ẹ̀ mo Olúmọ lẹ́gbàá, kí n wá sọ pé Abraham ló kọ́ Olúmọ yẹn, òun ló gbé Olúmọ síbẹ̀, níbi kí gbogbo èèyàn kan wá máa sin Olúmọ rock. nǹkan tí àwọn Lárúbáwá ṣe nìyẹn. tẹ́ ẹ bá wo inú ìwé tèmi bá kọ ẹ máa bá ń bẹ̀ pé Abraham ló kọ́ Olúmọ, àmọ́ tẹ́ ẹ bá lọ wo ìwé mi yàtọ̀ sí ìwé tèmi kọ ẹ lè rí ń bẹ̀. So the only place tẹ́sí lè rí pé Abraham ló kọ́ Kàbá inú Quran ọ̀dọ̀ àwọn Mùsùlùmí ni, torí pé irọ́ ni. Now a ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé Allah ṣe gidi ni, àmọ́ jẹ́ ká lọ wo bí Allah ṣe rí gan. yàtọ̀ sí pé wọ́n júwe pé Allah ó jẹ́ olúwa ilé Kàbá, ẹ jẹ́ kí n tún wá lọ ẹ jẹ́ ká tún ka Quran ẹyọ kan sí kó má dà pé Quran tí mò ń ka ẹyọ kan péré ni mò ń fún yín. Quran pọ̀, ẹ ká lọ sí Quran chapter 27 verse 91 ká gbọ́ nǹkan tí Quran eléyìí náà ká gbọ́ nǹkan tó sọ. ẹ máa gbọ́ nǹkan tí Quran yìí sọ. máa kà ní òun ni Quran chapter 27 verse 91. ó ní say o prophet, I have only been commanded to worship the Lord of this city of Mecca. àṣẹ tí a pa mí láṣẹ ni pé kí n máa jọ́sìn fún olúwa ilé Kàbá yìí. olúwa ilẹ̀ Mecca, who has made it sacred. èyí tí ó ti ṣe ní àyọ̀wọ̀, and to him belongs everything. tó dẹ̀ jẹ́ pé òun ni gbogbo nǹkan yẹ fún. And I am commanded to be one of those who fully submit to him. ó ní àdẹ̀ ti pa mí láṣẹ kí n jẹ́ àkọ́kọ́ ẹni tí ó jupá jùsẹ̀ fún. The first thing tẹ́ gbọ́dọ̀ mọ̀ ni pé Allah kò síbi tẹ́ fẹ́ wá sí ilẹ̀ Mecca ní ilé Kàbá ló wà, àmọ́ Ọlọ́run Olódùmarè everywhere ló wà. báwo lọ́lọ́run ṣe máa dá wa ní Yorùbá tó dá wa sílẹ̀ Yorùbá tó máa wá sọ pé ká máa lọ sí ilẹ̀ Mecca lọ sí òun? ṣẹ́rí pé ó takò làákàyè ọlá ṣéwù. nítorí pé Ọlọ́run ò kí ń ṣàbòsí, kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún àwa náà nítọ̀dọ̀ tiwa. Local deity òun ni Allah, olúwa ilẹ̀ Mecca àwọn Lárúbáwá ló ní. ló fi jẹ́ pé tẹ́ bá fẹ́ sin Allah èdè wọn nìkan lẹ lè fi sin Allah. ẹ jọ̀ọ́ yẹ kí n bí ní ìbéèrè, ṣé ọmọ Chinese tó ń sọ èdè Chinese tó bá fẹ́ wá bọ Ògún nílẹ̀ Yorùbá ṣó lè lo èdè Chinese fi bọ Ògún? láyé èdè Yorùbá ló máa fi bọ Ògún, torí pé àwa Yorùbá la ní, it is our local deity. Local deity àwọn Arab òun ni Allah, èdè Lárúbáwá nìkan lè fi bọ. òun lè fi máa rí ẹ ò lè rí ẹni náà láyé yìí tó fi èdè Yorùbá kírun. ìjọ tó bá fi èdè Yorùbá kírun gbogbo yín máa sá lọ. tí Yorùbá náà bá lọ síbi bẹ̀ tó bá náà fẹ́ lọ bọ nǹkan táwọn náà ṣe ń bẹ̀ àwọn náà lè fi èdè Lárúbáwá káwọn náà àwọn fẹ́ fi bọ́. èdè Lárúbáwá ló máa gbà kán fi bọ́ tẹ. ǹjẹ́ ráwọn èèyàn kan lọ sí Kaaba kán máa irú labbaik Allahumma labbaik yẹn, ǹjẹ́ rí kán sọ lédè Yorùbá rí? ṣé wọ́n sọ lédè Yorùbá rí ọlá ṣéwù? ara sà Arab.
Arab ni, because you want to worship Allah, you have to speak the language of Allah. Èdè kan tí Allah gbọ́ òun náà ni èdè Allah ò kí ń ṣe Ọlọ́run o. A máa dé bẹ̀ wọ̀ Allah ò dá nǹkan kan. Everything tẹ́ rí inú Quran pé Allah ló délé, Allah ló dé, irọ́ lásán ni o. Claims lásán ni o. Ṣé ló dàbí pé kán kọ́ sínú ìwé kan wá kọ́ síbẹ̀ pé dáàdi yín tàbí kán sọ pé bàtà ẹsẹ̀ òsì yín, wọ́n sọ pé òun ló dá ayé òun ló dọ̀run. Get wọ́n kàn claims lásán ni wípé èmi mo dáyé, èmi mo dọ́run, èmi mo ṣe léyìí, èmi mo dáhùn èèyàn, irọ́ lásán ni gbogbo nǹkan. Àwọn òwe ti exist náà kán tó kọ Quran. Get so ó kàn jí gbogbo àwọn òwe yẹn kọ, wọ́n package ẹ̀, wọ́n fi scam wa ní Africa. Now olúwa ilẹ̀ Mecca òun ni Allah, ilé Kaaba nílé ẹ̀. Ló fi jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ sin Allah ní láti kọrí sí ilé Kaaba kẹ́ẹ̀dẹ̀ worship ẹ̀. Now ẹ ká wá lọ báwo ti ẹ̀ ní Allah yìí ṣe rí. A ti gbà pé Allah yìí ṣì gidi ni, wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. Orúkọ ẹ̀ ni wọ́n fi sọ Abdullah. Báwo wá ni Allah yìí, báwo ló ṣe rí gangan? Ẹ jẹ́ ká lọ káwo àpèjúwe Allah. Ẹ ká lọ sí Quran chapter 52 verse 48. Quran chapter 52 verse 48. Ká máa gbọ́ nǹkan tí àwọn àyà yẹn sọ. Quran bíi mẹ́ta àti àdìtì ẹyọ kan ni máa gbé jáde. Mo ṣe máa wá gbé ṣìgìdì Allah, máa wá gbé jáde fún yín. Quran chapter 52 verse 48. Ohun rere. Ó ní, so be patient with your Lord's decree. Ó ní máa ṣe sùúrù o pẹ̀lú òfin Olúwa rẹ. For you are truly under our watchful eyes. Nítorí pé o wà ní abẹ́ ìṣọ́ tí à ń wò ẹ́. So eléyìí jẹ́ kó yé wa ń bí wípé Allah ó ní ojú. Ẹ jẹ́ ká lọ sí Quran chapter 38 verse 75. A ti rí wípé Allah ó ní ojú tó fi ń wo àwọn èèyàn. Now ká lọ sí Quran chapter 38 verse 75. Nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó sọ yí báyìí lọ́lọ́run ṣe rí. Spirit ni everywhere ló wà. But Allah èrè ni, ó ní bó ṣe rí. Quran 38 verse 75. Ó ní Allah asked, "Oh Iblis." Ó ní Allah béèrè, ìwọ Ìbílísù. What prevented you from prostrating to what I created with my own hands? Ó ní kí ló ṣe ẹ́ tí o fẹ́ fi dọ̀bálẹ̀ fún nǹkan tí mo dá pẹ̀lú ọwọ́ mi méjèèjì, hands. Eléyìí jẹ́ kó yé wá sí pé Allah ó ní ọwọ́ méjì. Allah ó ní ojú. Ẹ jẹ́ ká tún lọ sí Quran chapter 68 verse 42. Quran chapter 68 Suratul Qadr verse 42. Ká tún gbọ́ nǹkan tí ó tún ṣẹlẹ̀, kí ni Allah tún ní. Now eléyìí ní, beware of the day the shin of Allah will be bared. Ó ní máa ṣe ìpáyà ọjọ́ tí Allah máa gbé ẹsẹ̀ gbàgbàǹgbà. Eléyìí ìtumọ̀ shin bí shin of Allah ní pé Allah ó ní ẹsẹ̀. Nǹkan tó ń pè shin òun ni ojúgun. Ṣé ẹ ti rí mi báyìí bí? So ó ń jẹ́ kó yé wa pé Allah ó ní ẹsẹ̀, Allah ó ní ojú, Allah ó ní ọwọ́ méjì. Ẹ wá jẹ́ ká lọ sí Sunnah Nisai 5379. Kí ni nǹkan tí hadith yìí sọ? Ẹ bá a pa táàpẹ̀ ṣe prógráàmù yìí o. Sunnah Nisai. Nǹkan tí a bá kà fún yín bí authentic ni o, òun rè hadith a fẹ́ kà yìí sọ yìí hadith ni o, ẹ ti rí sọ yìí. Sunnah Nisai 5379. Ó ní, it was narrated from Abdullah bin Amir. Abdullah ibn Amis ló bá wa gba ọ̀rọ̀ yìí wá. That the prophet said, Rasulullah sallallahu wahala ó sọ wípé, those who are just and fair will be with Allah most high on the thrones of light. Ó ní àwọn tó ṣe déédéé máa wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala ní orí àga ìmọ́lẹ̀ rẹ̀. At the right hand of the most merciful. Ìyẹn ní apá ọ̀tún ẹni tí ó láàánú jùlọ. Those who are just in their rulings and in their dealings with their families. Àwọn tí wọ́n ń ṣe déédéé nínú ètò tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ẹbí wọn àti àwọn tí wọ́n ń ṣe gàba lé lórí. Àti àwọn tí wọ́n ń jẹ ìgàba lé lórí. Muhammad said in his hadith. Rasulullah sallallahu wahala ó sọ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ náà. And both of Allah's hands are right hands. Pé ọwọ́ Allah méjèèjì o, ọwọ́ ọ̀tún ló wà. Now ẹ rí pé lẹ́ẹ̀kan yẹn Allah sọ pé òun lójú, Allah sọ pé òun nẹ́sẹ̀, Allah sọ pé òun ní ọwọ́ méjì. Hadith yìí wá sọ pé ọwọ́ ẹ̀ méjèèjì yẹn ó wà ní ọwọ́ ọ̀tún, Allah kò ní ọwọ́ òsì rárá. Ẹ̀wọ́ yẹ ká wá wo tẹ́yìn gan bá tẹ̀ sí Google fún ara yín pé máa ṣe bó ṣe máa tẹ̀ sí Google o. Tẹ́ bá ibi picture of Allah, kí n gbé fọ́tò Allah jáde ká tó wá play fídíò kan fún wa. So Allah tí ẹ̀ ń sìn tó jẹ́ olúwa ilé Kaaba bó ṣe rí òun gangan
Allah yẹn gangan tó ní ọwọ́ ọ̀tún méjì òun ni mo fẹ́ bá yín gbé jáde yìí tó dẹ̀ wà lórí internet. Allah lélẹ̀ sà. Ṣé rí wípé Allah ó ní ojú, Allah ó ní ẹsẹ̀, Allah ó ní ọwọ́ méjì, ọwọ́ ẹ̀ méjèèjì ó dẹ̀ wà ní apá ọ̀tún. Ṣé rí abẹ́ rí sà? Ọlá Ṣéwù. Àárí sà, àárí. But kí n tó fi yẹn wọ̀nyí, ẹ jẹ́ kí n play fídíò yìí. Kó má dà yín pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, nǹkan tó ń sọ yìí, ṣé o mọ̀ nǹkan tó ń sọ? Ẹ ká gbọ́ nǹkan táwọn ọmọ Lárúbáwá yìí sọ. Fídíò bíi 2 àbí 3 máa play fún yín. Ẹ gbọ́ lélẹ̀. Ignoramuses, yeah? When you say Allah has a hand. Ṣẹ̀gbọ́n, ọ̀nà Allah lọ́wọ́. And Allah has fingers. Wọ́n ní Allah ní fingers. And Allah has a face. Allah lójú. And Allah has foot. Allah lẹ́sẹ̀. Ṣé ti gbọ́ ọwọ́ ẹ̀mí jẹ́ wà lọ́wọ́ ọ̀tún. Lining up. And then you say Allah's got a man. A'udhu billah. So Allah ẹ jẹ́ kí n tún play mi fún yín kó má dà yín pé bóyá èyí tí mo play yẹn bóyá ẹni tá a kọ́ play yẹn bóyá arọ́ ló pa àwọn ẹlòmíì tún lélẹ̀ tó jẹ́ àwọn ọmọ Lárúbáwá gangan. Allah described in the Quran that he has a face. Allah mentioned that we made Adam by our hands. Allah described in the Quran that he has 2 hands. The Hadith says very clearly that both his hands are right. We believe that both of the hands of Allah are right. كلتا يديه يمين. Both of them are right. No, Allah, listen. Surah Qalam, chapter number 68, ayat number 42. The shin of Allah is mentioned. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. If you read Sahih al-Bukhari, the fingers of Allah are mentioned. The Prophet tells us that the Prophet that Allah Azza wa Jal has fingers. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Allah tells us about himself subhanahu wa ta'ala that he has an eye. So all this Allah ní shape, Allah lójú, Allah lọ́wọ́, Allah lẹ́sẹ̀, Allah lọ́wọ́ tún méjì. Náà gbogbo àwọn nǹkan yẹn sìn ó jẹ́ kó yé wa pé ó ní bá Allah ṣe rí àmọ́ kò sẹ́ni tó mọ bọ́ Ọlọ́run ṣe rí. Ọlọ́run ò nílé, Ọlọ́run ò nẹ́sìn. Tẹ́ bá wo Allah yìí, Allah máa sọ pé ẹ̀sìn kan tóun máa gbà òun ni ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni torí pé àwọn ọmọ Lárúbáwá ló ní Islam, àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Cheget ẹ̀sìn Islam, àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Tá a bá bẹ̀rẹ̀ sí gbé àwọn àṣà àti ìṣe tó wà nínú Islam jáde fún yín, ó máa yà yín lẹ́nu. Nínú Islam ẹ lè fẹ́ cousin yín torí Muhammadu náà fẹ́ cousin ẹ̀, ó dẹ̀ wà nínú Quran. Nínú Islam bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bá bí síta tó bá pẹ́ ọmọ yẹn ó bí outside wedlock, outside sharia. Ìyàwó tó bá ṣe nìkan ìyàwó mi wá bí fún, so ó lè fẹ́ ọmọ yẹn nínú Islam. Ìkànnì lẹ́yìn bí ìtàn sọ ń bí pé a Pakistan man marries his aunt, eléyìí fẹ́ àǹtí ẹ̀. He said if the Prophet Muhammad could marry his cousin, why wouldn't a cousin marry his aunt? Toro wà nínú Quran pé lè fẹ́ cousin yín, Muhammadu náà dẹ̀ fẹ́ cousin ẹ̀. Now ẹ tún máa rí pé Muhammadu ó fẹ́, ǹjẹ́ mọ̀ pé ṣé ẹ mọ iye ọdún tí Muhammadu fẹ́ Aisha? Ọlá Ṣéwù. Sá, mo wà pẹ̀lú sá. Ṣé ẹ mọ iye ọdún tí Muhammadu fẹ́ Aisha? Tó fẹ́ Aisha. Bẹ́ẹ̀ni. Ìrẹsì mẹ́sàn. Ó dà, Muhammadu fẹ́ Aisha ní ọmọ ọdún 6, ó dẹ̀ bá sùn ní ọmọ ọdún 9. Ẹ jọ̀ọ́, ṣé òjíṣẹ́ Ọlọ́run kan lè ṣe báyẹn ṣá? Bàbá 56 years kó dẹ̀ kí ọmọ ọdún 9 kó kì mọ́lẹ̀ kó máa bá sùn. Àbí ẹ ò mọ ẹ kárí ni? Mo kárí. Tẹ́ ti gbọ́ rí, ń gba tẹ́ kárí sẹ́yìn tó bá làákàyè mu. Ǹjẹ́ mọ̀ pé wà nínú Quran pẹ́yìn Mùsùlùmí ẹ lè fẹ́ ọmọ kékeré, ọmọ ọdún kan, ọmọ ọdún 2, ọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù ẹ lè fẹ́, ó jẹ́ wà nínú Quran. Àwọn Haúsá lè mímọ̀ gan-an. Àwọn Haúsá yẹn ló ń ṣe Ìsìláàmù torí pé ó tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni. La fi ń sọ fún yín pé Islam àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Ó ti yé yín, àwọn Haúsá yẹn tẹ́ ẹ sọ pé ó ń ṣe yẹn, àwọn ló ń tẹ̀lé súnà Ànábì Muhammadu. Àwọn gangan ló ń ṣe nǹkan tá a láàfẹ́ torí wà nínú Quran. Torí pé àwọn Haúsá ẹ̀yin nílẹ̀ Yorùbá ẹ̀ kì í fọ́mọ kékeré ẹ dẹ̀ máa ń lọ school. Ohun làwọn ò ṣe lọ́ṣẹ́ wò pé ẹ̀yin Yorùbá yìí ẹ̀ kì í ṣe Mùsùlùmí jàre kèfèrí ni yín. Torí pé tẹ bá fẹ́ ṣe Islam gangan ẹ gbọ́dọ̀ máa fẹ́ ọmọ kékeré ọmọ ọdún 6, ọmọ ọdún 5 kẹ máa bá sùn kẹ máa fàdí wọn ya. Ẹ gbọ́dọ̀ máa pààyàn fàlà. Ẹ jọ̀ọ́ ṣọ́lọ́run lè sọ bẹ́ẹ̀. Ẹ sọ̀rọ̀ Ọlá Ṣéwù, ṣọ́lọ́run lè sọ bẹ́ẹ̀. Kò lè sọ bẹ́ẹ̀. Láàkàn jẹ́ kẹ́ mọ̀ pé Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Wọn ò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n.
wọ́n wá fi Allah yẹn wọ́n wá fi scam wa ni wọ́n fẹ́ fi gba àṣà àti ìṣe wa wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni ohun lélẹ́yìí this is Sahih Bukhari 5134 ó ní narrated Aisha ló ń ṣàlàyé ń bì ó ní that the prophet married her when she was 6 years old Muhammadu fẹ́ òun nígbà tóun wà ní ọmọ ọdún mẹ́fà and he consummated his marriage when she was 9 years old. ẹ jọ̀ọ́ òjíṣẹ́ Ọlọ́run wo ló máa ṣe bẹ́ẹ̀ lásìkò tí Muhammadu dẹ̀ wá kẹ̀ lásìkò yẹn ní 7th century ọmọ ọdún 12 obìnrin ló ń lọlé ọkọ ọmọ ọdún 14 ọkùnrin ló ń gbéyàwó ní àsìkò yẹn meanwhile Muhammadu ó wá fẹ́yàn ní ọmọ ọdún 6 ṣe rí pé lórí burúkú ni. torí wípé wọ́n scam yín wọ́n pe Allah lọ́lọ́run fún yín wọ́n irọ́ ni o.